to ask you to please do me the honor to be my wife. Solami, will you marry me? Guys, I'm getting married! Ìwọ ni kíní wá dáradá, kíní burúkú tó ń bá èmi du ọkọ. Daddy ló mọ nǹkan tó ń rí tó fi ń sọ fún ẹ wípé ẹni báyìí ni kò fẹ́ o, má fẹ́ ní báyìí o. Tí daddy tiẹ̀ wọ́n lè fẹ́ yàwó fún ẹ. Daddy ò lè fẹ́ yàwó fún. Because tó bá ń pọ̀ fi ojú ẹ̀ ríran ni, ó ní mú kíní burúkú yìí, over me. Ta ni bàbá ọkọ wù ẹ gbà mí torí Ọlọ́run. Àbóòdì bó ṣe ń sọ̀rọ̀ bí arìndì gbẹgbẹ́ nǹkan mi ṣó gbádùn. Ìwọ náà bẹ́ sí yàláàánú wa tó ń ṣoore fáwa tó ń jẹ́ káwa máa dán gbòòrò. Ohun bí yàláyà bàbá ńlá kú bàbá ẹ̀ rè kó má control brain ọmọ ẹ̀. But we can still work it out. Tí n kò lè work out. Pé nǹkan kò ṣeé ṣe, irọ́ ni. Túraká kó máa look good because ànípẹ́ ṣe ìyàwó ẹ̀. Jọ́kíjọ́ tí dáàdì wa sọ pé ẹ kò jẹ́ kó wọlé àbí ó wá sọ fún dáàdì pé èmi sọ pé kò gbọdọ̀ wọlé pé ní any access sí mi mọ́. Ẹni tí ò ní access ó lè máa lo GTB. Open àwọn ọ̀ndàmú èèyàn ẹ kàn máa open. Àìdàbò yẹ fẹ́ gbowó abẹ́fẹ́ transfer. How did you got to know this aládìrẹ làbúbú làbúlábú woman ben? Ó ra kábà ẹ̀bí Marilyn Monroe ni. Kò dẹ̀ ń ṣe pé torí èèyàn lówó kó má wàá lè kọ́ ọmọ sọ́nà gidi. Kí ṣe wo bó ṣe ń kọ́ ọmọ ló ṣe ń kọ́ ọmọ yẹn now? Just because I'm giving her advice. Yorùbá dẹ̀ sọ pé ibi tí erin méjì bá ti ń jà koríko ibẹ̀ ló máa foríko. Kí làwọn ojú ẹ tọ́gbọ́n mi ò tí fọ etí mi ò tí fọ etí ẹ̀. Are you done talking? Mo bóyá kó lọ fẹ́ ìyàwó ẹ̀ kó fi mí sílẹ̀. Àti ẹwà ẹ má ti lọ. Èló ni? Ṣé London ẹ ti ń bọ̀? American. Ó jẹ́ má dànù o, táyé yá mi 5,000. 5,000 ló ń sọ bẹ́ẹ̀. Iṣẹ́ tẹ̀ ẹ̀ ṣe mi náà ṣe tí mo fi kó gbogbo nǹkan tí mo ní tí mo fi kó gbogbo ẹjọ́. Runs? Yes, runs. Mákẹ́ máa deliver. Èmi bàbá púpọ̀ gbégbá lé lọ́wọ́ mo fẹ́ kó sùn wọ́ra ni tó bá ti sùn wọ́ra ń sìn àwọn perform duty ni. Ẹ bá yẹ ká mi láti ní àkọlẹ̀ kù. Àlàyé ẹrù ni owó rẹ̀ ní ká fi ṣe ní 15. Are you sure? Ó ń tẹ̀sẹ̀ kí n lọ́wọ́ kí n bá lọ́wọ́ màmá ṣe. Ẹ kúrò bí kẹwàá báyìí. Ìjọ tí mo wà ẹ wá bá mi ṣe. Táìmù tí ẹ wà yìí ohun gbogbo ni the best time fún yín láti rọ́ọ̀tù. Ẹni tẹ́ bá ti lọ miss period ẹ gbàgbé ẹ̀ ó ti bọ́ nìyẹn. What am I trying to do? Move! It's a bad! If you move! If you move! Ṣé èdè nìyẹn? Ní ó kàn kí làwọn báyìí. Ìkan gbọ́ ò ṣe é gbọ́ ni. Ẹ̀yin lè mọ̀ nǹkan tẹ̀bi tí ń gbọ́ o. Nǹkan tí ń dùn. Ẹ tún mẹ́rù lẹ̀. Ẹ bẹ̀rẹ̀ ìṣẹ́tán. Bàbá. She should like this. No, let me take the big one. This is better. She should like this. She might like it, yeah. Okay. I think this is good for her. Which of this milk Neoma like, or because I don't want to get something that she will not like. This, I guess. This is full cream, so my like it. I know she will love this. I know she will love this one. So I need to get this for her. Let me just get like 3 of these. She might like it, oh, yeah, go like it, no.
Yes. What else? I'll give it all. Mo lè fún ọ lóhun gbogbo. Whatever it may be, my love, I'll do. Ìwọ lolùfẹ́ mi, ìwọ láyọ̀ mi. Come sun, come rain, need you, my love. Oh, I will give it up. Mo lè fún ọ lóhun gbogbo. Whatever it may be, my love, I'll do. Ìwọ lolùfẹ́ mi, ìwọ láyọ̀ mi. Come sun, come rain, need you, my love. Hey, my love. Ifemi. Benson. Bàbá sọ̀rọ̀. Ayọ̀mí. Ẹ dákẹ́. Ó ní pé mo fine. You're so beautiful. Ṣé. Jẹ́ fún ẹ̀kọ́ gbà. Ó máa lówó lọ́wọ́. Ará ajé fi jẹun. Ọkọ̀ abalẹ̀. Inú ẹ̀ á máa dùn sí. Ṣé ìwà tajé ẹjọ́ wọn máa gbé títí láíláí. Ẹ̀yà máa jó òkèrè. No. Your friend, I'll go. Oh, ti fine. Ìwọ náà ti fine. Àjọ ti fine. Ìwọ fine. Èmi náà fine. Jẹ́ kí ló fẹ́ sí. Ó yá tún sọ. Máa sọ. Ìwọ fine. Máa sọ. Èmi fine. Máa sọ. Àjọ fine. Máa sọ. Ìwọ fine. Èmi fine. Àjọ fine. Ayọ̀ mi pọ̀ sí fine. Ọlá mi pọ̀ sí náà fine. Àjọ fine. Ayọ̀. Ṣe. Fisi. Yàtẹ̀. Àti ìjọ fine sí. Ṣo bẹ́ẹ̀ dàrẹ́. Àníkẹ́ dákẹ́. Eléyìí tó sì. Eléyìí ìyanu Olúwa kò ń gbọ́rọ̀. Ọkọ wèrè o. Ẹ káàbọ̀. Ẹ kú tọ́jú. Kí ló dé tí wọ́n pé ibi ìlò jẹ́ kó wà tó jẹ́ kó lọ sílé? Èmi kọ́, àwọn ni wọ́n fẹ́ bẹ́ẹ̀. Ẹ dẹ̀ mọ̀ pé àpá yín wèrè kò dá lára. So ìbá yìí jẹ́ ni ọlá ìkọ́ máa dúró sí. Bọ́ ò bá ti try kó tiẹ̀ gbé lọ́lẹ́dọ̀ whichever way. So kí ni nǹkan tó tún. Ẹ má bínú sá o, mo fẹ́ pè yín ṣàkíyèsí kan. Èmi rò pé ilé tí ẹ gbà fún wọn yẹn ó ń waste ni because ibi báyìí ni àbọ̀dé wọn ìbàyìí ló máa ń like láti dúró sí dáadáa. So mo fi kó bí ilé yẹn bí a tẹ bá gbé rent ẹ mọ̀ owó yẹn ó máa tún wúlò àbí nǹkan tí mo kàn ní pé kí n sọ náà nìyẹn. Èmi mo ní owó mi tí mo ná mi ò dẹ̀ complain so bí mo ṣe fẹ́ nìyẹn. And má bínú, I know you're doing your work but nǹkan tí mo bá sọ pé kò dá sí òun ni kò máa dá sí. I didn't ask for your opinion so mo ní kó bá tọ́jú ẹ̀ ni
so tí ẹni pé kó bá mi tọ́jú ẹ̀ kí n dẹ̀ sanwó fún ẹ. Èmi kò rò pé ilé yẹn mọ̀. It's okay. Ẹ má bínú sà. Ó ṣé. Dúró. No. Àwọn nǹkan tí mo bá get nìyẹn. So kò gbé lọ sílé. Okay, sir. Dúró farabalẹ̀. Make sure bó jẹ́ àwọn kinní ní time tó tó àti time tó yẹ. Okay, sir. Yeah. So màá ṣe nǹkan sí account rẹ. Ẹ ṣé sà. Ẹ ṣé gan ni sà. Ẹ máa wo títí o. Ẹ kúlé o. Ẹ pẹ̀lẹ́ níbo lẹ ti ń bọ̀. Mo lọ́dọ̀ ọmọ wèrè àbí níbo ló ti ń bọ̀. Kí ni. dábàá bẹ́ẹ̀ lóhùn bàbá ẹni mo ló ti ń bọ̀. Ọ̀dọ̀ ọmọ wèrè ṣé bẹ́ẹ̀ ló tún ti ń bọ̀. Ṣé ò ní dáhùn ni. Dádì ẹ wò ayọ̀ mi ò ń ṣe wèrè. It's just nǹkan tó ṣẹlẹ̀ sí just a situation so with time we dey believe pé ara ẹ̀ máa yá. wo láìpẹ́ sìn social media wọ́n máa gbọ́rọ̀ ẹ̀ gbogbo bó ṣe ń pè lọ́kọ̀ wèrè tó ti yẹn sìn. wọ́n ti fún wa ní súná tí ìyá ò sọ wá tí bàbá ò sọ wá ládùúgbò sí wọn ní ìyá ọkọ wèrè bàbá ọkọ wèrè jọ́sẹ̀ wèrè wà nù ràn wá. wo ọ̀rọ̀ tí mi ò pọ̀ mo wá wò ní ọ̀rọ̀ mi ò pọ̀ rárá torí mo sọ fún ìyá ẹ̀ kí n tó kúrò nílé wípé sórí bó o bá fẹ́ bó o kọ̀ lọ fi wèrè lẹ̀ o lọ fi wèrè lẹ̀ wọ́n bí sórí mẹ́ja o ṣé ojú òkì àwọn ọmọ gidi wà lù o fi wèrè lẹ̀ o. ṣé ojú òkì ń tiẹ̀ ni gbogbo àwọn tó rí ẹ ń bẹ̀ jọ mo fẹ́ béèrè abọ́ olówó nínú bọ́mọ yẹn ṣe ya wèrè ni. Mọ́mí báwo lè ṣe ń sọ̀rọ̀ báyìí. ẹ máa mọ́ láti bẹ̀rẹ̀. No kò ń ṣe bẹ́ẹ̀ ó ń darẹ̀ láàmú ni sórí tèmi wá fún mo ti sọ fún ẹ nílé ni pé tó bá jẹ́ pàwọ́ la bí láyé ẹ tí n bá tún rí ẹ pẹ̀lú ọmọ wèrè mo bá jà wà lábẹ́ ẹ o èmi àti bàbí àmà kò a máa kọ ẹ lọ́mọ ni já lọ ìwọ ló mọ̀ mi ò ní sùúrù má kó kò bá mi ò ní sùúrù já lọ. ọkọ wèrè aláìlójútì ara gàlátíà ojú òtì ẹ ṣé àbọ̀ tún ṣe àṣepọ̀ pẹ̀lú ẹ̀ ó ti dùn mọ́ ẹ olórí ibú ìwọ lólùfẹ́ mi ìwọ láyọ̀ mi come sun come rain it's you I love oh I will give it up mo lè fún ọ lóhun gbogbo whatever it may be my love I'll do ìwọ lólùfẹ́ mi ìwọ láyọ̀ mi come sun come rain it's you I love. Okay. Ṣebí mi ò jẹ́ lówó kankan tẹ́lẹ̀ náà. Okay, o ṣe. So àwa bá mi kọ ilé ìsílẹ̀, o mọ bá ṣe máa ń ṣe náà. So tí n bá ti ní kíní màá wá fún ẹ bọ̀. Ẹ sọ pé. Mo ní pé kó bá mi kọ sílẹ̀ bá ṣe máa ń ṣe yẹn tó pé tí báwo bá la ti. ṣe jọ máa ń ṣe.
Tèmi máa wá ra nǹkan tí wọ́n dẹ̀ máa kọ sílẹ̀ tó dẹ̀ pé gbà tèmi bá ti lówó èmi máa wá sọ fún ẹ. Ẹ mọ̀ pàtẹ́ sanwó ẹ máa lọ tẹ́ bá lọ máa pariwo mọ́ yín sìn. ní sùúrù mo mọ̀ pé inú ló ń bí ẹ o mọ̀ kọ́ ló ṣẹlẹ̀ ilé ò ní pẹ́ bíi ti gbà yẹn. ọkọ onígbọ̀ funfun ẹ ṣọ́ ara yín ẹ fẹ́ sọ mí di dà bí mo ṣe dà. ṣó fẹ́ tọwọ́ bọ̀ mí lójú. mo lè yọ ká máa yọwọ́ bọ̀ yín lójú ẹ fẹ́ sọ mí di dà bí mo ṣe dà tẹ́ pé bí gbogbo àwọn tó kù ṣe ń rà ní ṣé bí ó ṣe máa rí. ní sùúrù gbogbo eléyìí tí mò ń bẹ sọ náà mò ń bá ṣe kó dájú bá kó ní bá kàn ṣe bóyá aláwàdà lèmi àti ẹ kọ fún mi má wọrí mi ní jẹ́kẹ́lẹ́ pẹ́. tí bá fi fọ́ etí yín. ó máa mí nìkan tó ń sọ. mo mí ní ilé ni mo mọ̀ pé máa tún kẹ́sẹ̀ wá mo mọ̀ pé máa wá. Ẹ ká sàn. Ẹ jọ̀ọ́ mo ní bá pure water mọ́tò mi ṣọba yìí tì. Máa sọ ìyá kápá tí méje ẹ máa wá lójoojúmọ́ máa gbọ́jà ọ̀hún ẹ fẹ́ sọ mí di dà bí mo ṣe dà ọpẹ́lọpẹ́ gúrúmì àti lápò káṣọ transfer. Ẹ ló mọ̀ kí ló dé please bá wọn sọ báyìí grown up man ni wọ́n náà. Wọn ò dá pé lọ́mọkùnrin wọ́n ṣe máa ń ṣe káàkiri nìyẹn èyí tẹ́ rí wọn ṣọ́ pé ẹ wo káṣọ transfer. Ẹ lọ fẹ́ fún yín. 2000. Ẹ má dá lóhùn o ibo mo ti jẹ́ 2,000 naira as a matter of fact ọjà tó sọ pé mo ra gan kò tí ì gbé fún mi kò dẹ̀ tó 2,000 naira 1,950 naira ni báwo ni 1,950 naira tó ṣe papọ̀ mọ́ 2,000 naira what do you mean pé 2,000 naira. orí ẹ̀ náà láyé ń ṣe rí báyìí. Ìnáwó ẹ̀ tún mọ calculation ṣe kí ni ìyàtọ̀ ẹ ló lẹ́fà náà jẹ. báwo ni 1,950 naira ṣe papọ̀ mọ́ 2,000 naira ẹ má dá lóhùn jàyà tí mi ń jẹ́ tó 2,000 naira 1,950 naira ni mo jẹ́ mo dẹ̀ máa sọ because ẹni tó jẹ gbèsè ló máa sọ. Àǹtí ẹjọ́ bro please ẹ àdẹ̀mọ́ owó pure water mi ẹ̀ máa fún yín. Ẹ ṣe transfer. Báńkì wọn. Ó pè. Ẹ ṣe ó sì. Wọ́n fẹ́ bá yín ṣe ní méjì ṣe. Tẹ́ bá fẹ́ ṣe kí ni 1,950. Mo máa fi ìka máa fi kọlà fún etí yín. Ẹ̀kọ́ nọ́mbà. 9045. Ẹ ṣé gan bro mo dúpẹ́ lọ́wọ́ yín thank you so much. Ẹ ṣé gan. Ẹ wo èmi gan ló yẹ kí n máa dúpẹ́ lọ́wọ́ yín. Yes now because tí o bá ń ṣe tí yín ni ojú ò bá tọ̀ tá mi lé ní ẹ̀yin lẹ jẹ́ kójú tì mí. Thank you so much. Mo really appreciate nǹkan tẹ́ ṣe fún mi gan ni. Ẹ ṣé gan ni mo dúpẹ́ and I'm so thankful. No problem, kò sí issue pẹ̀lú yẹn. Thank you so much. Ẹ ṣé ẹ má gbàgbé. Ẹ ṣé. Ẹ má bínú mi ò mọ̀ bóyá mo lè gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín kí n bá lè túbọ̀ fi ẹ̀mí ìmoore hàn ni. Ẹ mọ̀ tó ṣẹlẹ̀ kí n tó fún yín nọ́mbà mi ẹ jẹ́ kí èmi gba account details yín mo fẹ́ fún yín ní little change. Ẹ fẹ́ gba account detail mi. Mo fẹ́ fún yín little change. Ẹ fẹ́ fi little change síbẹ̀. Ẹ kún gba details yín. Okay, call it. I'll give it all. Mo lè fún ọ lóhun gbogbo. Whatever it may be, my love I'll do. Ìwọ lolùfẹ́ mi, ìwọ láyọ̀ mi. Come sun, come rain, need you, my love. Oh, I will give it up. Mo lè fún ọ lóhun gbogbo. Whatever it may be, my love I'll do. Ìwọ lolùfẹ́ mi. Kúṣẹ́. Ọlá mi pọ̀ sí i. Pàdí mi. Kí ló ń ṣẹlẹ̀? Wà àtàwọn ọmọọṣẹ́ pẹ̀lú gbogbo. Èèyàn gbọ́dọ̀ mójútó irúgbọ̀n kínní with so much seriousness. Ó ti yẹ. Kí ló ń bọ̀? Pàdí mo wà pa o. Báwo dẹ̀ ni business? Báwo ló dẹ̀? Ṣé kí ni ìmú wálé tó bó ṣe kó máa mú wá ṣá? Pàdí mi. Jẹ́ ká fi business ti tèmi sílẹ̀. Let's face your own business. Face my own business. Of course. Jọ̀ọ́ má bínú. Pẹ̀lú bàbá, I'm not saying that this is not big enough. Jọ̀ọ́ ṣé wọ́n ló ń bá mi run business mi ni? Because I don't know, you should compare pẹ̀lú ra wọn ni. O ti mọ nǹkan tí mò ń sọ. What are you talking about? I don't understand. Ọ̀rọ̀ lédi bọ̀ sí. Lédi wo? A lè máa bára wa nǹkan máa sòtọ̀ fúnra wa. Ó ti yẹ. Èmi náà mọ̀ mo mọ sacrifice tọmọ yìí go through when you had nothing. O ò lè wá títorí ẹ̀ kó o sọ̀rọ̀ ẹ̀dọ̀kọ̀ wèrè. Ahmed, irú statement wo nìyẹn? No, what do you mean ọkọ wèrè? No, I don't get it.
No, but why she ya inú ẹ gbàgà tí wàá sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn jáde sí mi tó dẹ̀ sọ pápá. No, what kind of a statement is that? No, mi ò ní tolerate irú statement yẹn o. And I am highly disappointed in you. Ìwọ tí mo bí ọba tiẹ̀ ń sọ̀rọ̀ pé okay, this is who this lady is. Táwọn Yorùbá tiẹ̀ ní idea ẹ̀kọ́ tó ṣẹlẹ̀ tí mo ṣe relate pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ yẹn. Ìwọ kò ṣe wọlé kó máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn now. If not for anything in this world, ó jẹ́ pọ́ ọmọ ẹ̀ ó já tá ẹ̀ now. Ṣé wọ́n ló wáyé kó máa bá wọn sọ̀rọ̀ ẹ̀ láìda? Àwọn wítàwé ó ń pè ní wèrè. I don't like it. I do not like it at all. But see, calm down. I know mo jẹ́ pọ́ ẹ̀ mo já tá ẹ̀. There was a time tó tiẹ̀ bá wa sóúnjẹ wá. Oúnjẹ yẹn wà very delicious. Mo jẹ, mo lè sọ pé mi ò jẹ. Àmọ́ òótọ́ ọ̀rọ̀ ò lè wà. Kò dẹ̀ ní ká má sọ òun. Ṣó ti yé ẹ? Èmi ò sọ pé bóyá kó má ṣe nǹkan tó ní ṣe. Àmọ́ èwo ni pé o tiẹ̀ tún wá lọ ń gba ilé fún wèrè. Kí ló tó fi like you don't have to do it to that extent. Ó ti yé ẹ. Tó bá tẹ̀ pé bóyá ó fẹ́ le jù, wàá wáyàn tó máa tọ́jú ẹ ni. Tó bá dẹ̀ fẹ́ rán yàn lẹ́yìn lọ sọ́dọ̀ ẹ̀, wàá rán lọ bá pé kó lọ ṣe nǹkan tó ní ṣe. Ó ti yé ẹ. Kò need kó máa lọ sílé wèrè mọ́ mi mọ̀ nǹkan tí wèrè ní ìdílé fún. Ahmed, can we stop this topic? Can we change this topic already? Please. Bobo, calm down, ó ti yé. Mo mọ̀ nǹkan tí mò ń sọ fún ẹ. Ahmed, ó mọ̀ kan, ó ní bàbá kan tó yà pé ó ń ṣe direct tẹ́lẹ̀ náà. So bóyá àgúndà, okay, irun tó ń kàwé mi ṣọ́ pé kíní ó sharp enough bóyá kó bá wọn wò because ọmọ yìí wọ́n need attention so bóyá kó lọ. Má try láti divert attention mi. Listen tí nǹkan tí mò ń sọ fún ẹ. Abẹ́ kí ló dé náà? Abẹ́ kí ló dé? Ṣé nǹkan mi wà ní ẹ ni? Mi ò like ẹ o. Mi ò like ẹ o. Mi ò like ẹ ni mo ń sọ fún ẹ yẹn o. Mi ò like ẹ o. Má jẹ́ bá ìjà o. Ṣojú ọ̀rọ̀ tí mò ń bẹ́ẹ̀ sọ yìí. Bobo, can you stop this please? All right. Mo ti gbọ́. Kí ni kí wọ́n bẹ́ẹ̀ get? But sure, anything about forget, I'm not interested. Or anything you want to get, please keep it to yourself. Can we like? Ṣó ti lé tó yẹn ni. Gbogbo kí ló ṣẹlẹ̀ náà? Farabalẹ̀. Àbí ìkànnà aṣọ mútadẹ̀ máa ń ṣe yẹn ló fẹ́ kí ní kọ́ bẹ́ẹ̀ arrange ẹ̀yọ̀ kan. Understand? Ọ̀rọ̀ mi ṣì ń ṣe gbogbo àwọn nonsense yẹn. I don't ṣe gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ mọ̀, that was in the past. Má bínú pàdé mi. Àdé má bínú. Ó ti yẹ. Má bínú. Ẹ káàbọ̀ sà. Báwo ni? Fine sà. Pẹ̀lẹ́. Mo ti ṣetán, mo ti fẹ́ máa lọlé náà lẹ́dẹ̀ yẹn. Oh, yeah, thank you so much. O ṣé gan ni. Bẹ́ẹ̀ni sà. Òun kọ́ wà nílé àbí? Bẹ́ẹ̀ni wọ́n ń sùn. Ẹ wò kò easy rárá. Ẹ̀mí mi fẹ́ jábọ́. Mo ní láti gba àwọn boys pé kó bá mi mú wọn wọlé. Tipátìkùkù báyìí òun la fi mú wọn. Yeah, mo understand. Mo dey appreciate effort. Yes, sir. Yeah, o ṣé gan ni. Má worry, má compensate. So mo ẹ ṣé gan ni sà. Ẹ ṣé sà. Bẹ́ẹ̀ni sà. All right. Yes, okay. Sir. Take care of you. Ó Ó dàárọ̀. Yes, sir. Yeah, pẹ̀lẹ́. Lọ́jà ní ṣe lọ́mọ kẹlẹ́dà wa kó bá wa yan rẹ̀. Ṣé sọ pé àwọn olórí tó ń sọ̀rọ̀? Ilẹ̀ lẹ́ẹ̀bí ló sùn sí ni. Ó sọ pé wà nílé òun sùn ní náà, wá sùn síta gbangba. Ọjọ́ mẹ́ta tó ti wá wọ̀ mí. Má bínú. Ṣé o ti ní olólùfẹ́ mi? Ìfẹ́ mi. Mi ò ní olólùfẹ́ mi o. Ìwọ nìkan ni olólùfẹ́ tí mo ní. Kò sóbìnrin mìíràn tí mo lè nífẹ̀ẹ́ bí ìwọ. I love you so much. And I will do anything for you.
Mo fẹ́ ra àwọn nǹkan wá, ó wà ní mọ́tò. Ó wà kọ́ fún mi. Báńkò wá. Ṣé wàá jẹ ṣàwámà? Ṣàwámà. Ǹjẹ́ ṣàwámà àti gbẹ̀gìrì. Kòlábò. Ǹjẹ́. Báńkò wá. Ẹ kọ́lẹ̀ wọn. Ìyá mi ò jáde. Bóòni. Gbogbo ilé ń kọ́. Mọ́mí àti dáàdì ń kọ́. Ọkọ mi. Ayọ̀ mi tí mo sọ̀rọ̀ ẹ̀ fún yín, girlfriend mi. So wọn ni mo mú wá pé kó wá kí n pé kó wá mọ̀ ẹ́. Ọ̀yá mi. Yes ma. Àwọn ọmọ mi ń kọ́. Ọwọ́ ma. Àwọn dáàdì ń kọ́. Ọwọ́ ma. Báwo dẹ̀ ní iṣẹ́? Adúpẹ́ ma. Olúwa ṣeun. Yes ma. Ojú ò ní tì ẹ́. Àmín ma. Inú àdùn ayọ̀ á kún. Àmín. Mo fẹ́ béèrè o, ṣé o láìka ọmọ mi àbí? Wọ́n nífẹ̀ẹ́ gan ma. Wo, ṣé o sọ fún ẹ pé àlówó? Òun náà lówó o. Wọ́n lè sọ pé owó lẹ́yìn ọmọ sìn mọ̀. Mọ́mí kì í ṣe gbogbo wa o. So o nífẹ̀ẹ́. Bẹ́ẹ̀ ni ma. Kò sówó wàá ṣe tiẹ̀. Bẹ́ẹ̀ ni ma. Ọlọ́run adé fún ẹ ṣe. Ojú ò ní tiẹ̀. Ma. Ẹ tó lè jẹ́ kó mọ̀ pé iṣẹ́ ṣe kókó. Àbíbò. Ó jẹ́ kó mọ̀ pé ọmọkùnrin máa ń san ogún, ó máa ń ṣiṣẹ́ ni. Ó ti yẹ ń sìn. Ẹ̀ tún máa jẹ́ kó mọ̀ pé pẹ̀lú ọjọ́ orí ẹ̀ yìí ó láti máa tọ́jú èmi àti bàbá ẹ̀. Ó ti yẹ ká máa jẹun ọmọ, à ń dàgbà sí ni àkéré sí i. Pa gbogbo yẹn náà tó létí. So mọ́mí mo bá yín gbé nǹkan ẹ̀kẹ́ wa wọn. Nǹkan tó bá yín rà wá nílẹ̀. Tó báyìí. Bẹ́ẹ̀ ni mo. Iṣẹ́ gidi ni wọ́n ṣe. Bẹ́ẹ̀ ni. Ọdún ọ̀la sandini màrè. Sandini. Ṣé o máa ń ra sandini fún? Nígbà o máa ń jẹ sandini. Èmi náà mo sọ pé kó bá yín rà wọ́n. O ò fún lówó, o lè ní o bá sọ̀rọ̀. Jẹ́wọ́ fún lówó. My dear. Má jẹ́ ń parọ́ fún ẹ. Ìfẹ́ dá níbẹ̀rẹ̀. Àmọ́ jẹ́ ká jẹ́ kọ́kùnrin máa mẹ̀tọ́. Ó ti yé sìn. Irú bó ṣe gbé nǹkan wá fún mi, òun ló yẹ kó fún ẹ lówó. Wípé ra nǹkan dání fáwọn ọmọ mi. Ìyọ̀dá sáà ni. Mo dẹ̀ mọ̀ pé wọ́n ló máa mú lápò ààrẹ, kò yẹ kó rí bẹ́ẹ̀. Jẹ́ kó mọ̀ pé ọkùnrin máa ń san owó, máa ń ṣiṣẹ́ ni. Òun lèèyàn fi ń tọkọ ìyàwó. Kò sí bóbìnrin awóbìnrin àwa ń sìnrègùn. Ìwọ náà sì tó ń ṣe mẹ́rẹ́mẹ́rẹ́ ń gbò bá wọlé tán sìn. Tó bá rí pé bùkátà fẹ́ ẹ pẹ́. Gọ́lọ́mọdé ẹ ò lè bá yé mi jẹ́. Olórí ibùkún ọ̀lẹ́ dàrún ni ẹ̀. Yé ilé ìtọ́ fún mi ń jọ sí ẹbí ni mi ò gbọ́ ọmọ yóò fẹ́ ni o. Mọ́mí, àwọn other things náà wà níbí, so milk náà wà níbí. Kankan kí nìyẹn kan ni kí nìyẹn dífá pé kó wá mú. Má rò pé máa gbọ́ oúnjẹ ògún ni. Má rò pé máa jẹyọ kan bẹ́ẹ̀. Irú sardine yìí sì ti bá gbé ṣúgà sí tí mo fi ata tí mo ra ata 500 sí. Màá jẹ ṣu àti sardine. Àmọ́ má rò pé my dear, ó láì kó jẹ o. Ó ti rí bẹ́ẹ̀. Àwọn má jẹ́ kó náwó ẹ̀ náà kùnà. Jẹ́ kó náà máa ṣiṣẹ́ bá sọ. Kó má ṣe fine boy lásán. Ó ti gbọ́. Ìwọ náà má kó fine boy jẹ. Torí tó bá ti pẹ́ ń bímọ tí bùkátà bá fẹ́ pẹ́ wọ́n máa pariwo ní mi ní dá sí o. Ó bá pé èmi máa ń sòótọ́ ọ̀rọ̀ o. Èmi ò ń ṣèyá àtẹnu o. Lóòótọ́ ló gbé nǹkan wá fún mi mo gbà. Àmọ́ kò ṣe pé kí lóòótọ́ ọ̀rọ̀ kí má sọ. Ntọ́ Ọlọ́run ò fẹ́ ní Ọlọ́run fàbòsí mi ìfàbòsí mi nítorí pé mi mo bí kí wá ní kó máa ṣe rádaràda kó má mọ ojú kó má mọ ojútùú ẹ̀gún kó láti ṣe ẹ̀tọ́ ẹ̀ láti ṣe. Má gbà fún o. Yes ma. Sórí kò sí bóbìnrin ṣe máa lówó tó owó ọkọ náà ṣe pàtàkì nínú owó obìnrin. Ó ti yẹ nítorí náà láti máa mú wá. Kì í ṣe pé òun máa ní kí wọ́n máa mú wá kó máa mú wá. Ṣé dápá àdábá bí ẹ náà máa ní kó máa náwó fọkùnrin. Mọ́mí, àlejò ẹ̀ṣẹ̀ ẹni ṣe lálejò nǹkan. Ẹ ó máa jẹun wọ́n fìyẹn lẹ̀ wọ́n kò ṣòro oúnjẹ sílé tẹ́lẹ̀ ni wọ́n mọ́ máa jẹun máa ra minerals fún ọ̀pá kan kì í mọ́ra kó wá fún mi. Bóyá kí mi lọ gẹ̀ẹ́tì
Ẹ kí tún mowó wá. Right, no, mama. Àwọn fún ẹ lówó. Má fún kọ́bọ̀. Má fún ní nǹkan kan. Ó ti yẹ. Má fún. Àwọn fowó àbúṣàbúlà lè lò. Èmi fẹ́ lọ gẹ̀ẹ́tì. Ẹ̀ṣọ́ owó ti wà lọ́wọ́ ẹ̀. Bẹ́ẹ̀ni. Owó ti wà lọ́wọ́ ẹ̀. Má gba àwìn kalẹ̀ o. Ẹ̀yin lẹ wá fẹ́ ká bára wa kalẹ̀ báyìí. Tí n bá ní kẹ́ bára yín kalẹ̀, nígbà tó mú wá, sórí ọ̀rọ̀ tó fẹ́ máa dà lé mi lórí, ìgbà tí kò ìyá wèrè tó rí ẹ̀yìn pè tó ìwà nọ́mà, òun ni mò ń gbàdúrà pé mẹ́rin bára yín kalẹ̀. Àbúgbà tó ti wá wọ ìyá wèrè, kí wá ní ká ṣe sí? Ajẹ́pẹ́ lè bára yín kalẹ̀ mọ́ nìyẹn, wọ́n kálukú wa lọ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni. Ìwọ ọmọkùnrin tó dá ń dẹ̀ báyìí. Kí ni ká ti gbọ́? Wípé ọmọ tí mo bí, wèrè ló yàn gẹ́gẹ́ bí ìyàwó. Sójú òtí ẹni. Báwo lè ṣe ń sọ̀rọ̀ báyìí náà? Ẹ má pè ń wèrè. Ayọ̀ mi ò kí ń ṣe wèrè. Wèrè ni o. Wèrè ni o. Kí ló dé? Ṣọ́ra àwọn ọmọbìnrin mi ń títì ni. Wọ́n dẹ̀ wọ́n kọ́ bó ṣe wà àwọn obìnrin á máa tọ̀ sí ẹ. Àmọ́ gidi orí burúkú tó ní iná ni. Mọ̀mí kí lẹ̀ ń sọ yìí? Obìnrin wo ló wà ń ta tó ní true love sí yàn? Ṣé obìnrin tó wà ń ta sí pé torí owó mi náà ṣe fẹ́ fẹ́ mi? Kò sílẹ̀ tó ní true love sí mi. Ẹ̀rẹ́ sọ pé obìnrin wa tóbìnrin wo ló wà ń ta? Kò sóbìnrin gidi kankan ta náà. Obìnrin tó bá fẹ́ mi sọ fẹ́ fẹ́ mi nítorí owó mi ni. Ìwọ náà lọ fún un yẹ torí owó náà lobìnrin ti nífẹ̀ẹ́ ọkùnrin tẹ́lẹ̀. Wọ́n Ayọ̀ mi, ó fẹ́ mi nígbà tí mi ò ní kankan lọ́wọ́. Do you know what we went through together? Ọmọ tó yẹ pé ó gbìyànjú náà ó yé mi gan náà. Ọlọ́run wá kọ dáyà pọ́n náà ò ní jó jẹun lọ́dún ẹ̀ nìyẹn. Kò sí wàhálà. Kàdárà ẹ̀ ní. Àkọọ́lẹ̀ ẹ̀dá ò ní tàsí. Ọlọ́run kọ yí pé ó máa ṣiṣẹ́ kò ní jẹ́ ń bẹ̀ ni. Bẹ́ẹ̀ ni, kò dẹ̀ jẹ́ ń bẹ̀ nìyẹn. Ó máa fẹ́ yàwó mi o. Ọlọ́mi pọ̀ sí tó bá jẹ́ mo bá bí ẹ o láti fẹ́ yàwó mi. Bẹ́ẹ̀ gbé ẹ sọ̀rọ̀ bá sọ̀rọ̀ bí tó bá ti ń gbọ́ o. Ọlọ́mi pọ̀ sí má jẹ́ rí ẹ pẹ̀lú wèrè mọ́. Tó bá gbọ́rọ̀ tí mo sọ́njọ́ sí ló di mú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó fi rò pé bóyá ó di dandan èkó alábàákú ẹ̀wà kò sí tó jọ tó bá nọ́mà tó wà láyé àtàlàfíà kò sí wàhálà. Àwọn tó ti ya wèrè wọ́n lọ ṣe kọ kádà rẹ̀ nìyẹn. Àkọsílẹ̀ ẹ̀dá òdẹ̀ ní tàbí kọ́ ló máa kàkọ́lẹ̀ burúkú fún wa. Bẹ́gbọ́n ẹ̀ sọ̀rọ̀ o lè fẹ́ wèrè o bí tí máa sọ fún un nìyẹn. O lè fẹ́ wèrè o má jẹ́ sórí wọn ń gbà yà o bí bá sórí wọn ń gbà yà ọlọ́mi pọ̀ sí tí bá sórí wọn ń gbà yà ó léwu o bá sọ̀rọ̀ bí tó ti ń gbọ́ o má jẹ́ rí ẹ pẹ̀lú wèrè mọ́ yé dọ̀tí mi mọ́ kí ni ká ti gbọ́ ó dá lọ́mọkùnrin kátàyọ pé bàtẹ káṣà kẹ máa dárùn gbọ̀n sí bí arúgbó ẹ̀ẹ́dẹ̀ ti sọ ní ẹdí style báyìí àgbà fọlọ́hún níta ọmọ sí náà dẹ̀ ń kó jẹ ní àwọn jẹ sí àsìkò yìí kẹ dárùn gbọ̀n sí kí irun yín náà kó ga bí kọ́ńbé àjiyàn sí àmọ́ ò lè fẹ́ wèrè bá sọ̀rọ̀. ẹ má wọ má bá wọn sọ̀rọ̀ ẹ̀gbọ́n mi iṣẹ́ ti gbọ́ nǹkan tí mọ́mí sọ báyìí àbí kí ni ká ti gbọ́. kí gbogbo àwọn ọ̀rẹ́ mi ń sìn kí n wà á skul kí n má lè free kí n má gbọ́ ẹ̀gbọ́n ìwé ló fẹ́ wù kí ní kan ṣé nǹkan. Will you shut up your mouth? ṣé wàá gbẹnu ẹyẹ sọ so ìwọ náà fẹ́ máa sọ̀rọ̀ ń sìn àbẹ so ẹnu tiẹ̀ náà ti gbọ̀rọ̀ so wọ́n ti ń dọ̀rọ̀ kalẹ̀ sí ìwọ náà ti ń gbẹnu ẹ sí náà sọ̀rọ̀ náà mò ń gbọ́ ẹ̀. ó dà kúrí o ó dà pé nǹkan ṣe máa kí n la bàtà mọ́ ẹ o. So what not in low to opinionated? Èmi ni are you okay? Ó yá kó wájú mi. Kó wájú mi kí tó lè bàtà. Má lè bàtà fọ́ ẹ̀sìn o. Whatever life throws at us, àròkàn gbé sí ojú ra wa lọ and that's life. But some people wọ́n máa fọkàn gbèrò ni. Bọ́bọ̀ sọ.
Ayọ̀mí kọ́ ni wọ́n nà yẹn. Ayọ̀mí náà nà yẹn náà. Mọ́mí ẹ̀rí báyọ̀mí náà nà yẹn ni. Ẹ dẹ̀ sọ pé kí ni tèmi. Kí ni tẹ̀ ẹ̀rí bọ́ ṣe ń nà ni. Mo ní ọ̀rọ̀ ṣe pàtó pé kí ló tẹ̀ ṣe báyìí náà? Kí ni tiẹ̀? Kí ni tiẹ̀? Wọ́n ní mọ́tò jáde. Wọ́n ní mọ́tò ṣáà níbi tá à ń lọ. Ó dà mo ti gbọ́ mo ti wọ mọ́tò ẹ̀yẹ bọ́ síbi tẹ́. Ṣé bẹ́yìn? Láyé sẹ̀. Láyé. Ìrọ̀ ọ̀fẹ́ kárí mi. Ọ̀fẹ́ kárí mi àbí. Ọ̀fẹ́ kárí mi. Ó ti dà. Ó ti dà. Ọmọ àgbà ayọ̀ fún wọn. Ẹ ṣe kọ́ máa lù wọlé náà mọ́. Kọ́ máa dàwọ́ náà ń gí mọ́ àbí. O lè pa mí. Mi kí ló tẹ̀ ṣe báyìí fún mi náà? Ọlọ́run lọ́nà ọ̀fẹ́. Àwọn ilé ìjọ máa dúró ẹni tí méjìlá kò lẹ́rù ló máa súnmọ́. Wọlé wọlé. Ó yá ẹ wá wọlé. Kí wọlé kò bọ́lẹ̀. Kẹ́mi wọlé kí wọ́n bọ́lẹ̀. Èmi mọ̀ jí ẹ̀. Mi ń bọ́lẹ̀ mọ́ ẹ wá wọlé ká máa lọ. Sún síwájú. Àwọn afẹ́fẹ́ ìwádìí. Sún síwájú náà. Ṣé ọgbẹ́ kan tí mò ń sọ ni? Bóyá kẹ́yìn wá drive tẹ bá mọ̀ drive. Jọ ibo ló gbà lọ lánàá tó fi dípò àwọn guys ẹ̀ ń na Ayọ̀mí ṣàkàṣàkà. Àjọ wà pọ̀ ni. Ẹjọ́ wà pọ̀. Ẹjọ́ wà pọ̀ wọn ọ̀dẹ̀ nà yín pọ̀. Àbí bẹ́ẹ̀ kan tó ṣiṣẹ́ pọ̀ nìkan náà nà. Wèrè làwọn ẹ̀. Àbúrò ẹ̀ dàrú ni. Mo bẹ́ẹ̀ sọ tún sọ pé wèrè làwọn. Ẹ̀mí ló fẹ́ sọ pé kó má sọ nǹkan bẹ́ẹ̀ mọ́. Ikán ṣẹ́ ni. Jọ o fẹ́ kí n fọwọ́ kí n fi yan ẹ lẹ́nu ni. Jọ ìgbà tí mo gbà ẹ́ sí iṣẹ́ kí ni mo gbà ẹ́ fún? Pé kí n máa tọ́jú wọn ni. Ipe kò máa tọ́jú ẹ̀, kò máa ṣọ́, kò máa mọ́nítọ̀ ẹ̀. Ibo ló wá gbà lọ tó fi di pé wọ́n nà. Ó yọ̀ bọ́ mi mo bó ṣe yọ ẹ má bínú sọ. Ṣorí ní ayé ẹ ni mo pè é. Ìjọ́kíjọ́ tí irú nǹkan bẹ́ẹ̀ bá tún ṣẹlẹ̀. Nǹkan tèmi gan máa fojú ẹ̀ rí njọ́ yẹn. Tó bá nà ní ẹyọ kan, màá náà ní 100. Ẹ má bínú. Kó wájú mi. Ẹ má bínú. Nonsense. Dọ́tún mọ̀ pé òní ṣẹ̀ṣẹ̀ kí ló agree láti sọ pé o máa ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn fún. Ayọ̀mí. Pẹ̀lẹ́. Ayọ̀mí. Sorry, àwọn guys wọ́n ṣe léṣe gan àbí? Àná yẹn nígbà tí kíní ẹ̀ ṣẹlẹ̀ mo fẹ́ pẹ̀lẹ́. Wọ́n tún ṣe léṣe bíbí náà. Oh, sorry. Pẹ̀lẹ́ Ayọ̀mí, I will hurt you. Sorry. Pẹ̀lẹ́. Ọlọ́run kò ní fìyà jẹ. Sorry. Pẹ̀lẹ́ ìfẹ́ mi fìyà kan. Bèrè làwọn gáàsì ọlọ́dẹ máa fìyà jẹ wọ́n. Ọlọ́run máa fìyà jẹ wọ́n. Because bó ṣe ń lẹ́ lánàá ẹni mo rí. It's okay, àwọn náà máa kó ní tiwọn, ẹni tó máa fìyà jẹ wọ́n. Sorry, pẹ̀lẹ́. Sorry, my love. Bí èmi ò fásitì jọlọ́ọ̀bù ṣàbí àǹtó ifá jẹ́ sí lọ́gbà. Wo èso ìgbé ògùn náà ń tèmi o. Kí ló kàn pẹ̀lú pé bí oúnjẹ kọ́dọ̀ àbí ọ̀dùn? Àní kí ló ṣàṣìkún?
Ọlá mi pọ̀ sí. Oye pọ̀ enjoy ẹ̀ gan. No, it only makes sense now. You enjoy ẹ̀ gan àbí? Ọlá mi pọ̀ sí. It is, sir. Good morning. This is sir. Okay. Dear. I'll be right. Yes, sir. Yes, sir. All right. Yeah, sir. Yeah, approved. All right. Thank you, sir. Yeah. Thanks, sir. Yeah. Yes, sir. Thank you. Bọ̀ ṣá enjoy oúnjẹ ṣá. Mo ń enjoy but still náà oúnjẹ wọn wọ́n. Tó bá ti enjoy ẹ̀ gbàgbé oúnjẹ wọn. Mo plate rice méjì. Àìwọ̀ náà wo nǹkan tó gbé wá fún wa náà. Tábà ṣe rí àtìlẹ́ tí wọ́n jà tẹ́lẹ̀ tẹ́mi jẹ lọ́dọ̀ yàrá sílẹ̀ gbẹ̀lẹ̀ wa gbogbo ojú wọn tún lọ. Ó wọ́n jù nìyẹn. Ìyẹn tún máa ní àyà tún ní spaghetti rẹ̀ á tún lẹ́wà. Ìfẹ́ ní ṣe ni lójú. Ìfẹ́ rẹ ló gbé mi lọ́kàn. Ẹ má bá mi jà. Ìfẹ́ ní ṣe ni lójú. Ìfẹ́ ló ṣe mí. Ìfẹ́ ló ṣe mí. Ṣé bomi pa? Ìfẹ́ ní ṣe ni lójú. Ẹ má bá mi jà. Kí láǹfààní owó tí mo ní? Tẹ́ni bí ọkọ mi ò sí lẹ́gbẹ̀ẹ́ mi ń bí. Kájọ jẹ̀gbádùn ẹ̀. Kóun náà tiẹ̀ jẹ̀gbádùn owó yìí. Gẹ́gẹ́ bí òun náà ṣe fìfẹ́ hàn sí mi nígbà tí mi ò ní nǹkan kan. Ayọ̀mí, ìwọ ni ìdùnnú mi. Ìwọ láyọ̀mí gẹ́gẹ́ bí orúkọ ẹ̀. Oṣù Ajẹ́gbà tó wọ ìdè ní gbogbo nǹkan wá rí báyìí. No matter what, I love you. And I will always love you. She's so full of life. At least I can remember. She bought one man suppose school me. Kò sí nǹkan tí mo fẹ́ talking for me. Even Momsi and everybody. So nice. I can understand. It's only proper that you miss her. Because she was so fine. But then again, you know, you just have to move on. A man need to move on, you know? Because there's nothing you can do about it. A man move on. There's this girl in my department. Sherry, same stature, only by exactly again, you know. We need to watch by. We need to be by. Tebari, fine, budget. The icing on the cake, Nikwe, Omowa. Nínú gbogbo department wa. Wallahi only number 1. Kò sí lecturer at your because she's a brainiac. She's a very good cook.
so respectful. Ilé ló ti wá. Ma introduce this to you. She gets at least can get to know each other. I am sure once you know each other like this, 2 weeks, Emma ti gbàgbé wọn. Because you have to forget about her, please. Emma ko mo kẹ́ pa yín. Joe, ma so ma wo no mo. Tí nǹkan bá ṣe yín sin, ẹ̀yin lẹ ń tọ́jú mi o, lẹ ń tọ́jú mom sí. Tí kò bá ṣe yín, ibo lẹ fẹ́ kí n lọ. Ajo yín ni mo ṣe wò mí báyìí sọ̀rọ̀ náà. But I promise you, once you meet this girl I'm talking about, you will love her. Ìjẹ́ ò lè fẹ́ rí kí máa yín mọ́ wálé. Ẹ̀gbọ́n mi. Ẹ ṣe ń wò mí báyìí náà, ẹ ń bà mí bẹ́ ṣe ń wò mí náà. Àbí tí a pọ̀ sẹ́f. Kí ni nǹkan náà? You, if na juju you use for my brother, you go clear. Which kind of nonsense? Ẹ̀gbọ́n mi. Bossy. Kí ló ṣe? No, nothing. I'm okay. Kò sí nǹkan. Àtẹ̀kọ́ ni mo tún wà ń bẹ̀rẹ̀ tí mò ń wẹ̀. No, I'm fine. I'm actually very okay. Kò sí nǹkan tó ṣe mí. I'm okay. I doubt that you're doing fine, truly. Èmi àti ẹ ti jọ wà láti kékeré. Mo mọ̀ gbà tó bá ń go through nǹkan tí nǹkan bá ń ṣe ẹ́. So nǹkan tó bá ṣẹlẹ̀ ni kó sọ fún mi. Kí ló ṣẹlẹ̀? Bá mi sọ̀rọ̀. Ahmed. Bro. Ṣé kí n má parọ́ fún ẹ? Okay. I am not happy. Àṣé lóòótọ́ ni ọ̀rọ̀ àwọn Yorùbá pé ilé ọlá ní ìyọnu. I am tired. Tired of what? Kí ló ṣẹlẹ̀? Tún bẹ̀rẹ̀ lọ́wọ́ pé kí ló ṣẹlẹ̀. Ahmed, see, inú mi ò dùn. Ọkàn mi ò balẹ̀. Kí ló fà ní owó tí mo ní tó ẹ pé ẹ tó ẹ kí n fẹ́ kájọ máa jẹ gbádùn owó ẹ̀. Ó wà níbi tó wà níbẹ̀ yẹn. And you're here asking me pé kí ló ń ṣe mí. You should know that I am not okay. Bro. And I cannot be okay. Ó ṣì wà lórí ọ̀rọ̀ yìí. Ṣé kò ń ṣe pé ìwà àtọmọ yìí? Ṣé kò ń ṣe pé ẹjọ́ múlẹ̀? Múlẹ̀. But it's like you're not getting me. I love her so much that I can't not even live my life without her. Are you kidding me? Dúró náà. If I'm not mistaken, ẹ ti máa wà lórí ọ̀rọ̀ yìí á ti tó ọdún méjì àbí? Am I wrong? 2 years, 5 months and a week. Mo fọ́ o. So you were even able to keep track of the specific period of time? Ha! Ìfẹ́ ni lóòótọ́. But dúró náà. Ṣé o rò pé ká ṣe like in a medical way? Have her registered in a psychiatric hospital? It cannot work. It is not working. Kí ló tó fi sọ bẹ́ẹ̀? Ó ti gbìyànjú ẹ̀ now. So this is not working. The medical thing doesn't make him try. I have tried that and it's not working. And I don't think the medical thing will work. I wear the shoes and I know where it pinches. I mean, Mama, that's in Tamil lesson now. If it's something that will work, I would let you know, okay, this thing will work. But medically, this thing is not working. Then, free ọmọ yìí, Abi. Free ẹ, like this thing is really draining you. Free ọmọ yìí, kó marry, move on pẹ̀lú life ẹ. Kó tiẹ̀ múnú mọ́ mi dùn. You're not getting younger, bro. Free. You even see. I think I'm not going to stand here and have this conversation with you. I'm telling you something that I'm not happy with you. Telling me that. Ṣó ti wá fẹ́ máa lọ ni?
mo fún ilé yìí sí ọjọ́ 5 tí ẹ bá san owó yìí máa fúnra mi ni máa supervise máa fẹ́ òun dá. bí ó ṣe lè yá mi lówó yẹn lápò ara yín mo fi Ọlọ́run bá búra fún yín máa fi kún pẹ̀lú interest. owó ní kẹ̀kẹ́. bẹ́ẹ̀ ni èyí lè máa cost mi kọ̀ọ̀kan náà yàtọ̀ 200,000. owó ní tẹ́tà àkọ́ tí mo tẹ̀ sí fọwọ́ rà nínú ilé. èló lẹ sọ fún ẹni sá. tẹ́tà ọ̀ṣù wà lẹ́. kí ni wọ́n fi ṣe báyìí kí ni mo fẹ́ ṣe báyìí mo lọ. má jẹ́ kí bínú sí ẹ o ó dẹ̀ ti yé mi torí tí èṣù bá fẹ́ wọlé tọ̀yọ̀ wá kò ní wá pẹ̀lú wo lórí o ẹni tó súnmọ́ yàn pẹ́kípẹ́kí òun ló máa lò fún yàn ó dẹ̀ ti rí pé wọ́n lè ṣubẹ́ lò. àti jẹta tẹ́tí sọ fún Bíọ́lá báyìí ló ti jáde ńlẹ̀ mo dẹ̀ ti ń pè é láti jẹta yẹn wò wọ́n bẹ̀ wò lọ. àlàyé tó tó tó. yé yé. ṣé ọkọ̀ tani ká ṣe ni. nǹkan ọmọkùnrin mi ni kò gbéra. nǹkan ọmọkùnrin ò gbéra obìnrin wà wọ́jọ́ òun sọ pé nǹkan ọmọkùnrin ò gbéra. ṣé bá lè ṣèjọ ọwọ́ kan ni. èmi ọwọ́ kan látijọ́ tán ti bí mi ò ṣọwọ́ kan rí tí n bá ṣọwọ́ méjì orí ẹ̀ ló ti bẹ̀rẹ̀. ó ti ṣe báyìí ó ṣe báyìí. tó ti gbé sẹ́nu. inú tí mo fi ń gbàdúrà torí Ọlọ́run. ṣé bá máa sọ pé mẹ́lọ Ọlọ́run wí lọ́dọ̀ tí ló yẹ kó lè rán mẹ́rin náà. pásítọ̀ fún ọ lọ. Olúwa. Ìgbàgbọ́ ìkórìtà tí ìbò wá dé yìí, oníkálukú máa jà fún ìyá rẹ̀ ni. Akíkanì jẹ́ka ò ń forí jò. Condemn! 24 hours! Ọjọ́ kan. Kẹ́ replace àwọn mẹ́wàá yẹn. If not, ẹ̀yin méjèèjì lẹ máa dẹran ẹbọ. Mami. Má gbàgbé mi o. Ẹ mà pé èrè ń bẹ lára yín bẹ́ ẹ bá wá wọṣọ funfun ṣe yóò máa bàjẹ́ ni. ogun wọn mélòó mélòó làwọn ò ti rí rí àti ríyàn tó fà búrú ẹ̀ṣẹ̀ ṣó tó dẹ̀ ní kò gbúdọ̀ fún fámìlì ẹ̀ kankan lówó. ẹ má fún mi ní wọ́n jẹ má pa mí lọ́jọ́ àìpé o. àdúrà ẹ̀yọ̀ kan ṣoṣo tí mo mọ̀ tí gbogbo abiyamọ ayé tó máa ń gbà ní pé káwọn jẹ wọn mọ. ẹ̀yin yìí ní abiyamọ ayé àkọ́kọ́ tí máa kọ́kọ́ rí tó ń sáfọ́ oúnjẹ ọmọ kí ló dé láì ṣe pé kò mọ yín lẹ́nu. mi bẹ́ẹ̀ náà wọ́n tipátipá mi náà wọ́n tún láàsì má fún mi ní wọ́n jẹ má pa mí lọ́jọ́ àìpé kí ló dé. bí ló kojú ẹ bá jà frustrate ó máa jẹ́ wọn. ṣé mo ní yàrá ìwọ ni. kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin ìwà tí mọ́mì ó ṣẹ̀bà ní nǹkan tó ń ṣẹlẹ̀ tí mọ́mì fi yarí tó fi fárígá pẹ́sẹ̀ àwọn ò fẹ́ gbowó àwọn ò fẹ́ gbowó àwọn ò fẹ́ náwó ẹ̀. èmi suspect pé there's something fishy ní kókó ń ṣẹlẹ̀ láàrin yẹn ọwọ́ ọmọ wọn ò mọ́. nǹkan tó bá wọ ẹni bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ló máa fi sọ ọ̀pọ̀lọpọ̀ náà tó ń sọ̀rọ̀ ìlara ló yẹ kó máa sọ̀rọ̀ ló tó ń wádìí òkè. tẹ́ ẹ bá fẹ́ kẹ́mi yín ó bọ́ àbí tẹ́ ẹ fẹ́ ká fi kàn ṣe yín kí nǹkan má bàa ṣe yín ẹ pẹ́ fún wọn nọ́mbà ká pè yàn kó tá máa gbowó lọ́wọ́ ẹ̀. sọ́pọ̀lọpọ̀ tí wọ́n ń parọ́ ni. ìparọ́. ẹ̀ṣẹ̀ mẹ́yìn ẹ̀ lọ́mọ. ọlọ́mọ àníjà wa yá sàn ṣẹ̀fẹ́ dàbí ejò tó kọjá lórí àpáta tí ò nípa ni àbẹ́ ẹ̀ múlẹ̀. tó bá sì kọ́ ọ́ káàdì ló fi rọ̀bì. tábà ní kámínì ọ̀la la máa mú ó wà nù sam. Dámiláre o ò lè jẹ́ èèyàn mọ́. Ayomi, Shimapola on birthday, and I want to surprise you in a bigger way. So, it was a song called "To Fair for Me." Mo fẹ́ pátá ńlá. Mo fẹ́ pátá ńlá àti kọ́mọ alápò méjì. Ojoojúmọ́ ló máa ń kíwèrè yẹ ojoojúmọ́ ni. Wo jẹ́ ń sọ ọkọ fún ẹ. Ṣọ́ra ṣeré ayé yìí. Kì í ṣe gbogbo promise and fail ogun ayé. Very handsome. Very handsome. ẹni sọ̀rọ̀ ẹ̀yin ọkùnrin géńdé méjì ẹ dúró ti wèrè ṣé ẹ mọ̀ pé oríṣiríṣi wèrè ló wà ní. Wèrè aláṣọ wà. 1. Wèrè oníwèrè wà. 2. Yeah, babe, I got you this bouquet. Happy birthday in advance, baby. No, my love. Roses for you. You smell it like this. Yeah. Ọfẹ́ fi ṣe é. Ó yá gbà. Máa mú lọ. Mo fún ẹ, máa mú lọ.
máa mú yẹn lọ ó ṣe. ó ṣe gan ó fine ó fine yá gbọ́ wọlé ó ṣe ojú pẹ́ ó ṣe gbọ́kù ó ti dábẹ́ má bàjẹ́ ilé ọba ni ó dábẹ́ ó ti dá. Yeah, happy birthday in advance. Whatever life throws at us, àrò kan gbé sí ojú ra wa lọ, and that's life. But some people wọ́n máa fọkàn gbèrò ni. Bọ́bọ̀ sàn máa bá wọn sínú tẹ́gùngùn. But some people àròjù gbé sí ojú ra wa lọ. Bọ́bọ̀ sàn mi ti dún àtẹ̀kàn lájà sí. Lájà sí òun. Lọ́jà ní ṣe ọmọ ẹlẹ́dàá wa kó bá wa yan rẹ̀ kódà. Wẹ̀rẹ̀ dùn lọ́jà ní ṣe rí lọ́mọ ẹlẹ́dàá wa kó bá wa yan rẹ̀ kódà. Ọlọ́run má jẹ́ àràdùn tó yẹ mí wá. Kí ìbàjẹ́ bí rìn ṣáà máa mọ tó ń ṣẹlẹ̀. Ẹ káàárọ̀ ma. Ó jàre. Ẹ káàárọ̀ sà. Pẹ̀lẹ́. Nbo ló dà? A ní nbo ló dà? Ṣé bèbí mo ń bẹ sọ̀rọ̀? Nbo ló dà? Mo ń jáde ní. Láti lọ ṣe kí ni? Ta ló ń gbé kéèkì lọ fún? Ò ń gbé kéèkì lọ fún wèrè? Pọ̀ sí! Ẹ wo kí ni gbogbo eléyìí now? Because I don't understand. Oh, understand. Bí gbogbo ìwo? Understand ìtọ́lá wà lábí ẹ. Oh, understand. Tí ò bá sí ọ̀pọ̀lọpọ̀ àbúrò ẹ̀, ṣáà máa mọ̀ pé ó fẹ́ gbé kéèkì lọ fún wèrè. Níbo la ti fẹ́ mọ̀? So dẹ́yìn ló sọ fún yín. Yes. So dẹ́yìn ló sọ fún yín pé mi ń jáde. Yes. Òun ló sọ pé ní bẹ́ẹ̀dẹ̀ wèrè ẹ. So ṣé tó ẹ lè ṣe wá jí wá ká mi mọ́lé láàárọ̀ kùtùkùtù? Kò tó jí wá ká. Kò tó ti torí. Kò tó ti torí. Mi ò rí sí gbogbo ilé ìjà rẹ̀ jẹ́ kí n gbé. Kí ló fẹ́ wá gbé? Kí ló fẹ́ wá gbé? Kí ló dé náà? Fi sílẹ̀ kò lè rí kéèkì kankan gbé. Mo ní kò fi sílẹ̀. Fi sílẹ̀ ìyá àpọ̀tí. Fi sílẹ̀. Ṣé kéèkì tó fẹ́ wá gbé? Wá gbé kéèkì. Ṣé o fẹ́ gbé kéèkì? Wá gbé. Wò ó ṣe orí kéèkì wèrè rè. Kéèkì wèrè rè. Wá gbé kéèkì fún wèrè. Ṣé ìranù? Lọ ṣe bẹ́ẹ̀ di ẹlẹ́yà tó fẹ́ ṣe. Lọ ṣe bẹ́ẹ̀ di ẹlẹ́yà tó fẹ́ ṣe. Wá lọ ṣe bẹ́ẹ̀ di ẹ. Kí ni mo ṣe fún yín kan? Ó fẹ́ lù mí. Kí ni mo ṣe fún yín kan? Ó fẹ́ lù mí. Wá lù mí. Orí ẹ̀ yí ni. Wá lù mí. Tá ló kú yọ fún ẹjọ́ ní Ṣé ní ìjìnlẹ̀ bí mi ṣá? Àwọn ọ̀dà bí ọ̀kú. Ó jábọ́ látọ̀run ni. Why you frustrating my life? Kí ni kan tó ṣe ní kí ni kan tó ṣe? À ń tọ́ ẹ sọ́nà ni. Ìgbà tí mi ò ní, ẹ frustrate life mi. Mo tún di pé mo tún ní tọ́nà nílé yẹn. Kí ni mo ṣe fún yín kan náà? Ṣé ìgbà tó o ní, àtúní máa tọ́ ẹ sọ́nà? Bẹ́ẹ̀ni. Àjẹ́ kó o tún rìn wọnú ọ̀gbun ayé lọ. Olówó ọkọ wèrè. Àwa ń tọ́ ẹ sọ́nà ni àwa la bí ẹ. Ẹ tọ́ mi sọ́nà. Tó ẹ pé yẹn ni ẹ tọ́ mi sọ́nà. Lọ́nà wo? Olórin kan ti kọrin kan. Lọ́nà wo? Lọ́nà wo? Àkúkú bí ọmọ lọ́sàn-án, àkúkú bí ẹgbẹ́ agani. Bẹ́ẹ̀ni, ọmọ lásán Mo ní lọ́nà wo la fi tọ́ ẹ sọ́nà? Lọ́nà wo? Bẹ́ẹ̀ni, àdúrà wa gbà lórí ẹ̀. Àdúrà wa ló gbà. Ṣé sú ọ̀pá àdúrà yín ló gbà lórí mi? Òun ló gbà. Ṣé ilé ìjì mọ nǹkan tí mo ṣe tí mo fi lówó ni? Kí ló bá ṣe? Ṣé mo rí tí mo rí títí ní. Irinwó lórí ṣé ó pààyàn ni? Àgbẹ̀ kìlà. Ibi iṣẹ́ ló ṣe. Àbí iṣẹ́ kọ́ ló ṣe. Ṣé kílà ni ẹ ní? Iṣẹ́ ni mo ṣe iṣẹ́ mi lọ́wọ́. Ìgbà tí mi ò ní kankan yìí náà lè frustrate life mi tí mo fi ṣe nǹkan tó yẹ kí n ṣe. Ọ̀gá Mami, ọlágbára. Bẹ́ẹ̀ dùn gan. Mami, níbo lẹ ti ra ẹja tó ká tó báyìí? Ẹ rí pẹ́jà ìmúta gan ni. Ẹ tiẹ̀ sọ fún mi bí ọ̀rọ̀ special kìíní lélẹ́yìí o.
wàhálà ò mú ta ọdún náà bá ń dán. o máa ń láì kàtà mu àtẹ kẹjá kàtà. Oúnjẹ báyìí ó ti pẹ́tẹ́ ti sè é. Kí ló ń ṣẹlẹ̀ lónìí? Pé ta ló ń ṣènáwó àbí pé ṣé à ń ṣọdún ni? Bọ́sì. ó ní ṣe ìṣọdún ni. Ó ní pé àmàlà yẹn ó fẹ́lẹ́ àbẹ̀. Alẹ́ tí wọ́n bá tèso jẹ́ ẹ̀wọ́. Òpònú ni ẹ, afọ́fúnpé mu ni ẹ, o ò ní làákàyè. O kàn lọ léèwé ni, o kàwé o kọ́gbọ́n, o ò kà làákàyè. Sọmọ ni wọ́n yìí, pàpà ńlá gì. Ọbẹ̀ yìí dùn. Èmi àti yẹ́ ń jẹun pẹ̀lú ẹ̀, o sáré náwó mẹ́jà. Ṣé o mọ mẹ́jà yìí ṣe jẹ́? Ìjẹta ṣòṣòro. Gbé o tó wà lọ́wọ́ ẹ̀ jẹ. Jẹ́! Ẹbí wà lẹ́nu ẹ̀ yá tẹ́lẹ̀ jẹ́ náà. Jẹ́. Dandan kọ́ taṣọ. Ń borí tó wà lọ́rùn ẹ̀. Aṣọ tẹ́gbẹ́ ń wọ̀ rí òpònú. Ó sáré mẹ́jà. Ẹ wo ṣẹ́. Tó tóbi jù náà ẹja ẹ ló mú. Ó náà wọ ata. Aláìní ọmọ làákàyè. náà kẹjà wọ ata. Mo lè lé ìyá mi papà. Ṣé ọmọ ẹni tó kówó sílẹ̀? O mọ bẹ́ẹ̀ jáde jẹ́. Gbàtí kí ni? Gbàtí mo rí pé wà ta ni mo ṣe sọ pé kí n tẹ̀sí. Òpònú ní òpònú. Òpònú. Ọmọ àbúrò mi tí ò tó ẹlẹ́jọ́ orí ló fún wa lówó. Káàfi sí oúnjẹ. Ọmọ pínísì ni òwà gbà tọdún mẹ́ta Tó lọ́wọ́ ẹ̀. rọjú tí. Àdìsí òye. Ṣé bí ìbámu pé bó ṣe máa yàrí, èmi ará iléèwé. Máa lọ sunwó ná. Ṣé owó yẹn tí n bá fi dáko kòkó kò ní yé jù ẹ lọ? Igi oko lásán ó da jù ẹ lọ, ó sàn jù ẹ lọ. Láìní làákàyè òpó. Ṣọ́ sọ̀rọ̀ sí ẹ. Jẹ́ oníjẹ òṣì. Ó rò pé mo sọ̀rọ̀ sóhun. Ọ̀rọ̀ kọ́ oríkì ni. Wọ́n fún ẹ lóríkì nílé rẹ̀ bẹ́ẹ̀ ni. Májọ. Mọ̀násán èkejì ajá. Àmàlà fẹ́lẹ́. Àdàgbà jẹ́rà òfù. Ó dàgbà nínú iṣẹ́ òun ìyà. Ó kéré nú owó níní. Olórí Talikania. Òun náà ni bírun bá ti kún lákùn jù kò yàtọ̀ sí wèrè. Joshua ni. Joshua àfi bí mẹ́ẹ̀. Joshua onírasẹ̀. Ogọ̀. Mo ti ní káyọ̀ máa nà ojú ti láyé yìí. Pẹ̀lú ọjọ́ orí wa ìṣe bóyá kí wọ́n máa mú wálé kó máa fún wa lóúnjẹ bàbá mi. Ta ni? Ọmọ tó fún wa lówó yìí. Ẹjọ́ lọ léèwé ni o. Bẹ́ẹ̀ni. Bó ṣe jáde tán kò ríṣẹ́. Bẹ́ẹ̀ni. Ó wá wọ̀rọ̀ kọfí ṣàdá. Bẹ́ẹ̀ni. Àwọn olè wá Ó wọ̀rọ̀. pàwọn òbí ẹ̀ lówó eléyìí. Ṣebí kéèyàn máa gbọ́rọ̀ láyé yìí. Ṣebí lọ́dún náà tí mo wà nínú oyún ẹ̀ ni pásítọ̀ kan pàdé mi. Ló ń sọ fún mi gẹ́ náà pé yá wá. Ọmọ tẹ fẹ́ bí ẹ máa lọ́pọ̀lọpọ̀ sùúrù. Mo ní kí ló dé? Kí ló dé? Ṣó fẹ́ yọ olè ní ó ní rárá. Wọ́n náírà pa àké ni. Mo náírà pa àké. Kí ló dé tó ṣe wá sọ fún mi? Àti wọ̀ dànù àti fọ́ dànù. Èmi ti rò pé bóyá tá bá bí o tá bá dẹ̀ fọ̀nà pé èèyàn máa ń jáfáfá lé ayé èèyàn máa ń ṣiṣẹ́ lówó ni o. Bóyá orí àpé wa bí ọmọ pé rádára. Ń bọ̀ náà làbí tá à ń bọ̀ yìí. Ẹ jọ. Àdàgbà ewu lórí àtúbọ̀ ẹ̀. Ọjọ́ ọmọ pọ́bìnrin gan òfò ló ṣì èèyàn mọ́. O ò ní jẹun. Kò bá sí talẹ̀. Ọjọ́ jẹ́ kó yó. Kò jẹ́ lẹ́ǹkọ́ kò yó. Olóyè gá wájú ẹ̀ yó. Àdàgbà jẹ́ra òfò ló wọ ata. Àbí ìmọ̀ pẹ́pọ̀ lójú tì. Ó wà lọ yá Ó máa lákẹ́, ó máa fẹ́ kàtà. Ó wà lọ pápọ̀pà. Òpònú. Wọ́n sọ̀rọ̀ ẹ̀ ládùúgbò. Adé àkọ́ sọ fún mi. Ó máa ń tì mí fún. Mi ò lè rìn ládùúgbò. Obìnrin tó wà lẹ́gbẹ̀ẹ́ wa yìí. Oníṣẹ́ kó máa pàrọ̀ fún mi. Ó ní tí ìbá bí mo ló sàn ju ọmọ tí mo bí lọ. Nígbà tó sọ báyìí mi ò rórun sùn. Àṣìṣe láti kí ló ta aṣọ ń pọ̀ sí. Ṣóṣì gbọ́dọ̀ máa pọ̀ sí. Ọlọ́run má jẹ́. Òṣì pọ̀ sí. Ìṣẹ́ pọ̀ sí. Ọlọ́run má jẹ́. Kàkà kí iṣẹ́ àtòṣì pọ̀ sí. Ẹ bá ń gbọ́ oògùn alọ́lámírámi láàrin akínrábò ẹ̀ máa padà lò fún. Kọ́mọ kan tó bá yé mi jẹ́. Ó bẹ́tà kan sọ pé mi ò. Báyé ta ni jẹ́? Wọ́n sọ bẹ́ẹ̀ mọ́. Wọ́n bá yá rẹ̀ jẹ́. Báà bí wọn gan. Ilé kò fún. Níjọ́ bá dojú alẹ́. Wọ́n ń gbà tó rùn bàjẹ́ kárá àdúgbò gbádùn á fi ìyẹ̀pẹ̀ bò wá láṣìírí. Wọ́n lè ní ìyàdù pangi. Èèyàn bímọ yóò dàbí ìgbà téèyàn òbí. Ọ̀bí ṣèjì. Ọmọ táàbì. Ó wá ń fún wa lówó tàbí ń Ẹ jẹun.
Nta bí ó wá ya panda. Ó yà ó lọ wàhálà yìí kódà kó wá gbé dúrọ́ọ̀gì kan fún ẹlẹ́wọ̀n. Ó bẹ́tà ju ayé tó ń lò yìí. Kò gbé dúrọ́ọ̀gì kan wá fún ẹlẹ́wọ̀n. Kó wá fi ọ̀pá àwọn ẹ̀wọ̀n wàhálà yìí tí bá wọ ẹ débẹ̀ kó sọ pọ́ máa lè ní. Jámọ́lá má jẹ́ òtútù. Ó ń gbóná fẹlifẹli lọ́wọ́. Mẹ́ja. Ó jẹja. Ó jẹja mọ́. Ẹjọ́ wo ata o. Kò sọ jẹ alẹ́ o. Ọmọ kíta bá ti jẹ́ báyìí ó dọ̀la. Olóò fẹ́ ṣoògùn owó. Kí ló dé? Mo fẹ́ ṣoògùn owó. Bẹ́ẹ̀ ni bàbá mo fẹ́ ṣoògùn owó. Ṣé bẹ́yìn àgbà náà lè máa ń sọ pé díẹ̀ ọmọkùnrin ò tó? Bàbá mo fẹ́ ṣoògùn owó. Lóòótọ́ díẹ̀ ọmọkùnrin ò tó. Èèyàn tó wálé ayé tí ò lówó, ayé asán ló wà. Irú wọn ò lè bá wọn ṣe odógóyò bá adìẹ fílẹ̀ fún bọ́nà nítorí pé àwọn ọ̀tọ̀kùlú, àwọn èèyàn jàǹkànjàǹkàn òun ni wọ́n ń bọ́ọ̀lù ní kílọ̀bù. Èèyàn tó wálé ayé tí ò lówó dàbí ejò tó kọjá lórí àpáta tí ò nípa. Ọmọ bàbá ta ni ìṣẹ́hùn kó wá wí. Ìṣẹ́ òun mi ọ̀rọ̀ ló wù mí. Orí mi má jẹ́ sìn wáyé o. Àmọ́ kàkà kó o wá ṣògùn owó. Èmi láwọn ètò pẹ́pẹ̀pẹ́ kan tí mo lè ṣe fún ọ. Bí ìtajà, àṣírí bíbò, ẹ̀yọ́nú ayé tó yẹ pé ìwọ náà ó mọ̀ fi rí owó. Ọmọ ìpé ilé ayé yìí ò lọ títí. IQ ló gbà kó gba gidi. Ẹ wo bàbá, ṣẹ́ra wọn àṣírí bíbò pẹ́pẹ́pẹ́ àbí kí lẹ sọ yẹn. Bàbá mi ò fẹ́, mo ní mo fẹ́ ògùn owó gidi. Ṣé mọ nǹkan tí mo ń sọ ni? Bàbá yìí ṣògùn owó fún mi náà. Owó gidi, owó tabua ni mo fẹ́. Bàbá ṣé mọ̀ pé ọkùnrin tí ò bá lówó lọ́wọ́ ní ayé tó bá fẹ́ yàwó ìyàwó níyàwó ló fẹ́. Kódà àwọn ẹbí ẹ̀hún ṣe tiẹ̀. Bó bímọ ọmọ ọlọ́mọ ló bí. Etí ò lówó lè lẹ́nu ọ̀rọ̀ láwùjọ. Bàbá ẹ ṣàánú mi, ẹ ṣògùn owó ẹ̀ fún mi. Ẹ ṣe mí náà lẹ́ni tó ń dọ́rọ̀ dúró dé. Ẹ jẹ́ kí mi náà lẹ́nu ọ̀rọ̀ láàrin ẹbí mi náà. Tó jẹ́ pé tó bá fẹ́ ṣe anything nínú family tó bá fẹ́ ṣe meeting. Kó sọ pé tọ́lá mi pọ̀ sí ò bá sí lórí ìjókòó yà á lè sọ̀rọ̀. Ẹ jẹ́ kí mi náà jẹ́ tó ń dọ́rọ̀ dúró dé, bàbá ẹ ṣàánú mi. Ṣé mo pé tí ò lówó rí ilé ayé wa ni? Owó la fi ń ṣe ilé ayé. Owó lèèyàn fi ń jẹ́ èèyàn. Ẹ má yẹ kí n ṣe máa introduce ara mi. Ṣé mo pé tí ò bá lówó lọ́lá ṣe máa sọ pé do you know who I am? Do you know I am the man of so person? Ọkọ tí ò lówó lọ́lá ṣe máa introduce ara ẹ̀ sí ìyàwó ẹ̀ pé do you know I am your husband? Ẹ má jẹ́ kí n ṣe máa ṣe introduction ara mi. Let my money speak for me, bàbá ẹ ṣàánú mi, ẹ̀yin ẹ ṣe fún mi. Bàbá ẹ ṣògowó fún mi. Arákùnrin, gbogbo nǹkan tó sọ pátá ló yé mi. Kódà ibi tó sọ̀rọ̀ dé, ó yé mi kọjá bẹ́ẹ̀. Lóòótọ́ béèyàn ò bá lówó, ọmọkùnrin tí ò lówó lọ́wọ́ tó sì fẹ́ obìnrin níṣu lọ́kà, gbogbo ohun tó kówó lé pátá ní òmò pín ká. Á pín dọ́dọ̀ Sàká, Síákà, Yínká àti security worker. Wá wò mí ọ̀dọ̀ arínájà ń lòdì yìí o. Òkòkò mẹ́kíni mi ò máa jí mu tábà oògùn. Èmi ò gorí olórí wa tiẹ̀ mọ́rùn. Èmi kókó bí ọ̀tá, èmi kọ́nà bí irin, èmi wọ̀ bí àlàpà. Kékeré ni mo ti mórí ajagun jẹun wálé ayé. Bàbá mi kọ́ mi ní dídá ọwọ́ mo mọ̀ dá, ìyá mi kọ́ mi ló ti tẹ́lẹ̀ mo mọ̀ tẹ́. Mo mà yín nìke bẹ́ẹ̀ ni mo mà yín nì padà, mo mọ̀ fún mo mọ̀ gbè. Mo mọ̀ pàdé àwọn ọlọ́jà lórí tèsè. Ǹjẹ́ o ṣetán láti ṣògùn owó? Mo ṣetán. Tó o bá wá ti ṣetán, èmi ò bẹ̀lẹ́dà rẹ léèrè. Irú oògùn owó tó fẹ́ gan-an, èyí tẹ́lẹ̀dà rẹ bá yàn, òun ni wọ́n ṣe fún ọ. Bàbá, ẹbí ẹlẹ́dàá mi rẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹ jọ̀ọ́, ṣé oògùn owó tún ní pattern ni? Different pattern ń lo oògùn owó ní. Category by category lògùn owó, level by level òun lògùn owó. Bẹ́ẹ̀ni. Eléyìí tá a fọ́jú ọ̀tún rẹ wà. Tó yẹ kí tá a bá ti fọ́jú ọ̀tún rẹ lẹ́sẹ̀kẹsẹ̀ tójú ọ̀tún rẹ bá ti fọ́, òun lówó rẹ ti bẹ̀rẹ̀ sí ní dé.
èmi wà tẹ́ pé ibi góńgó mú rẹ báyìí òun láàdá egbò àdá àjìnà sí tí ó mọ jẹrà tí di ó mọ ṣe wọ̀lọ̀ mùkún wọ̀lọ̀ mú ẹ̀ bí ìdín bá ṣe ń pọ̀ ńbẹ̀ bẹ́ẹ̀ lówó rẹ̀ ó mọ yamùrà sí èmi wà tẹ́ pé nǹkan ọmọkùnrin rẹ lágè òun lá lò ìwọ̀nba péréte tó kù ńbẹ̀ ní nǹkan ọmọkùnrin rẹ yóò ṣe jọbọlọ ni tí ò ní lè ṣiṣẹ́ mọ́ bẹ́ẹ̀ ni ọmọ obìnrin ó máa fún ẹ ní ẹ̀dì yóò mọ gbé dání báyìí ní kó tó lè ṣe bí ẹni fẹ́ takútú tó bá ti ń ṣe náà kò tún ní ṣiṣẹ́ àgàgà kó o wá pàdé alágbàkó obìnrin tó yẹ pé nǹkan máa ń ka lára tó láìkí romáǹsì tó bá gbá mú tó bẹ̀rẹ̀ sí ní fún ẹ ní ẹ̀dì tó rí pé kò gbérí tó rí pé kò le ni ó bá gé ẹ jẹ pẹ̀lú gìrì ẹ tí ẹ bá bá ẹ èmi náà wà tó yẹ pé ibi ìbàdí rẹ báyìí yóò mọ ṣomi àwọn èèyàn rò pé níṣẹ́ ló ń tọ̀ sára ni ìtìjú yìí ó pọ̀ bómi bá ṣe pọ̀ tó mẹ́ lówó rẹ̀ ó mọ̀ pọ̀ sí yóò mọ̀ pọ̀ sí. ajígbére kọ́ o ajígbérin kọ́ o ajígbérin kọ́ o ajígbédàkọ́ 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 òjì kùtùkùtù kóńdé ògún òjì kùtùkùtù kóńdé ògún òjì kùtùkùtù kóńdé ògún ọlọmọ olójú dẹ yẹwà olójú òjé mi bójú méjì lẹ́yìn ìyá mi àgbààgbà ní ojú yín ní ṣonígbọ̀wọ́ orí gbòǹgbò tí yín ní ṣonígbọ̀wọ́ ọ̀nà fún àtàǹpàkò tí yín ní ṣológì ní ìka ayé ó yá kásẹ̀ sórí odó kọ́ mọ́ jẹ́ ayé o ayé o ayé o ẹ̀yin òdìdì bìrí oníbò sí òru o ọdẹ sáàpò yòró àrọ̀nìmọ̀jà sáàpò yóògùn ejò òrìn kókó ọmọ lẹ́yìn yọyọ lọ́rẹ̀ jẹun ẹ̀yin tó lódùmarè kólé ayélé lọ́wọ́ mo pè yín o ìjọ bá pé egun ajẹ́ ìjọ tá a bá porò lóró dáhùn ìjọ tá a bá pọmọ láìkóló ní wà ní ọjà wà bá ní oró gbọ́dọ̀ pàdé orò lọ́nà ọjọ́ kọjọ́ tóró bá pàdé orò lọ́nà orò àgbọ́rọ́ mi tórótóró mọ́pọ̀ o àìpọ̀ o àjẹpọ̀ ń tàdán ọ gbọ́dọ̀ pọ̀ ọ̀yá gbèmí ọ̀hún ní ọmọ aṣẹ́gi lájẹ́ ìwòrì ọmọ alàpólà sọ̀rọ̀ ọ̀gbìngbìn kan tó gorí ìrókò ẹ̀yà akẹ́kàkàkà tí ń polówó ajé tantantan ó ní òwú òní làkínú ọbólóko alájẹ ẹni òní làkínú òbí ni ajé o ọ̀yá gbèlè lọ gbà lọ́ọ̀ mi ọ̀yá gbẹ́sẹ̀ rẹ̀ lẹ̀ ọ̀kàrẹ̀ a kì í gbórí odó kápẹ̀tì odó a kì í gbérí ọlọ kápẹ̀tì ọlọ ṣọ́ọ̀rí èyí tá a ṣe yìí ìpele kejì rèé o gbogbo bá a ṣe ṣe pátá òun làwọn tó nílé ayé ti gbà nítorí pé èyí tí èwí ayé bá wí òun lè gbà ọ̀run gbà awuyárè kan ò ní wí tiẹ̀ ò mọ́ṣẹ́ bákùkọ àjà lọ́run bá kọ kùkù rẹ̀ rẹ̀ á sì bólẹ̀ ọṣẹ ní bẹ nínú gbá ọwọ́ rẹ̀ hùn bẹ́ẹ̀ ni tọ́ ọ bá ti fi wẹ̀ tán rí i dájú wípé o rí ọmọbìnrin kan tọ́ ọ bá lájọṣepọ̀. tí mo bá ti fọṣẹ ìwẹ̀ tán kí n bá obìnrin ní àjọṣepọ̀. bẹ́ẹ̀ ni ṣé o rí ọmọbìnrin tọ́ ọ bá wá bá lájọṣepọ̀ yìí àìsìkí ara tiẹ̀ owó tó gbé wálé ayé ọrọ̀ tó yàn wálé ayé oríire tó yàn wálé ayé òun láti lò fún wa o. Bàbá ẹ jọ̀ọ́ ẹ má bínú tí mo bá ti fọṣẹ ìwẹ̀ tán tí mi bá wá rí obìnrin bá ní nǹkan pọ̀. mo sọ bẹ́ẹ̀ mọ́ igi lè wó lóko kó para lé àjà lè jì kó pèrò ọ̀nà ọmú lè ṣí lọ láyé obìnrin dùgbẹ̀dùgbẹ̀ kí là ń wí ọmọ fi ohun tí ò dá sí kí ló fi ń ṣeré bí orí ọ̀ka yìí tó bá ti wí ọṣẹ yìí tán dandan o gbọ́dọ̀ rí ọmọbìnrin tó bá lájọṣepọ̀ tó o bá wá kọ̀
tó ọ̀rọ̀ ọmọbìnrin bá lájọṣepọ̀ ní ọ̀tọ̀ bá wẹṣẹ yìí ẹ kú ìpalẹ̀mọ́ wèrè o ọjà wèrè ni o bẹ́ẹ̀ ni kankan là ń rán fáadí tí o ìgbọràn sì sàn ju ẹbọ rírú lọ o ìfetísílẹ̀ ó sàn ju ọ̀rá àgbò lọ ọtí gbọ́ mi yóò jẹ́ fún ọ o yóò jẹ́ fún ọ o yóò jẹ́ bí iná yóò gbà bí ẹ̀tù. so tó bá ti di bíi 9 lálẹ́ kó pàdé mi lóòtẹ́ẹ̀lì yẹn. Now ṣe bíbẹ̀ náà láti máa ń pàdé tẹ́lẹ̀ kó tó rí pé o ṣe bó ṣe ṣe tó bólówó lọ. Now ìgbà tó rẹ̀ ti ṣe bó ṣe máa ṣe so kí wá nìkan tí mo fẹ́ ṣe. Ó dà má bínú ìwọ kò ṣáà pàdé mi tó bá ti di 9 ní hòtẹ́ẹ̀lì yẹn. Room ó mọ̀ kó tó ṣẹlẹ̀ tó bá ti dé hòtẹ́ẹ̀lì ìwọ kò bẹ̀rẹ̀ ní reception kò bẹ̀rẹ̀ orúkọ mi so wọ́n á sọ room tí mo wà fún ẹ. Okay. Mama expect her. All right. Okay. Yeah. Bye. Jọ, ọmọ kan tó ṣẹlẹ̀. Ṣé orí bí mo ṣe wọlé lẹ́ẹ̀kan yẹn? Àgbo ló wà nínú kíní tí mo gbé wọlé. Mo dẹ̀ ti gbé lura. Bí mo ṣe wà yìí gbogbo ara mi kan lé gan ni so ọmọ tó yẹ kó wá gangan kò yẹ bó ṣe pè mí nìyẹn pé mọ́mí òun ṣaláìsí òun ti lọ síbẹ̀ jọ wọ́n á fẹ́ kó kàn bá mi wo àwọn ọmọ orúkọ kan abolóṣù kan kí n kàn fi tọ́ba kò yẹ. Actually àwa ní àwọn ọmọ olóṣù orúkọ kẹsì ní hòtẹ́ẹ̀lì wa. Bó tẹ̀yìn ṣe tó ní orúkọ gẹ́ ní kankan all right. Ó possible jọ sí òkan lè bá ń pè ìkanú àwọn ọ̀rẹ́ máa ṣe wọ́n dáadáa trust me. ṣé ìrí tẹ́rí mi ẹ̀rí ń pè mí gan mo jọ olóṣó dìbò dípò tí mo máa lọ́rẹ̀ olóṣó. no now mi ní pé olóṣó ni ẹ torí ẹ̀ mo ṣe ní kó kàn bá mi pè ìkanú àwọn ọ̀rẹ́. àní kò sọ̀rọ̀ ẹ̀mí tó jó olóṣó ẹ̀ẹ́dẹ̀ wo olóṣó yín síwájú. ó mọ̀ kan ó dà máa fún ẹ ní 50,000 jẹ́ kí n kàn sáré fún ẹ dọ́gì lọ́wọ́ kan kí ara mi máa wálẹ̀. mo ṣẹ̀ṣẹ̀ gbà pé ẹ sick ẹ wà òkè tẹ bá wà òkè ni máa sọ fún mi pé fún mi 50,000. sálárì èlò ló sálárì ẹ̀ náà ká sáré fún ẹ ká fún ẹ dọ́gì. ẹ ṣe sorry sir. Ẹjọ́ room tí mo make reservation ẹ̀ ní. ẹ̀yin lẹ pè jọ that time. Yes, me. Let me pass it. Yeah, thank you. Yes, sir. And lady kan máa wá béèrè mi so tó bá ti débi tó bá ti béèrè mi ẹ bá mi direct ẹ sí inú room tí mo wà. Sir, sorry ẹ jọ̀ọ́ kí ni orúkọ wọn. Kí ló fẹ́ forúkọ ẹ ṣe. kí ló ṣe bọ̀dá ìtàn ìṣèlú aláǹgàn náà kí lórúkọ yín gẹ́gẹ́ bí kẹsì oríṣiríṣi la máa rí ẹ̀ náà ní Hello yọkọ mi ṣé wàá pa ẹkújọ́ mẹ́ta báwo ni school okay mo ń gbọ́ yín mà. Ẹni sùn ẹ̀kọ́ mi gé mi gbọ́ yín. Ọlá mi. Ọlá ní kó mi wá bóun ní òtẹ́. Ẹ jọ̀ọ́ ṣé mo òtẹ́ yẹn. Mo mọ̀ bẹ̀. Okay, kí n dáwọ́ pẹ̀ tí bá ti dé reception yẹn. All right, ẹ ṣé gan. Ọlá gbóbìnrin lọ sóòtẹ́. Hello. Yeah, I'm here to see Mr. Olamiposi. Okay, ẹ̀yin ni wọ́n sọ. Kí lorúkọ yín? Má worry ti rẹ̀. Wọ́n wà ní room 218. Okay, báwo mo ṣe wà? Tẹ́ bá ti lọ báyìí, just buy your price. All right, thank you.
ìyàwó ló kò tó kò mọ́ ń bọ̀. I'm coming, oh. Ọlá kí ló ń tún fẹ́? Have you ever called me tí mi ò dé lóhùn yẹn? Why are you doing this to me? So ìwọ fẹ́ gbé mi wá sí ilé ìbáyà bí? And you know how much I cherish you. You know how much I cherish my property. Ọlá, why? Ayomi, you know what? Jẹ́ kí n wọ aṣọ ká máa lọ. Dẹ́kọ̀dà síbẹ̀, wash wọn. No, I want to wear your clothes. Don't joke with me. Ó fẹ́ walk in. Ṣé yóò tún fẹ́ ṣe pẹ̀lú lady yẹn? Come and do it with me. Tí mo bá ti fọṣẹ ìwẹ̀ tán, kí n bá obìnrin ní àjọṣepọ̀. Bẹ́ẹ̀ni. Come and do mo wà nílé. Isaac ara tiẹ̀, owó tó gbé wálé ayé, ọ̀rọ̀ tó yàn wálé ayé, oríire tó yàn wálé ayé. Láti lò fún ọ. Ọlámi, come and do. Come and do mo wà nílé. Come and do it with me. Tí mo bá ti fọṣẹ ìwẹ̀ tán, tí mi bá wá rí obìnrin bá ní ìkọ̀kọ̀. Mo sọ bẹ́ẹ̀ mọ́, igi lè wó lókòókò para lé, àjà lè jì kò pèrò ọ̀nà, ọmú lè ṣí lọ láyé obìnrin dùgbẹ̀dùgbẹ̀. Kí ló ń wí? Ọmọ fi ohun tí ò dá sí é, kí ló fi ń ṣeré bí orí ọ̀ka yìí? Tó o bá wá kọ̀, tó ọ̀rọ̀ ọmọbìnrin bá lájọṣepọ̀ ní ọ̀tọ̀ bá wẹṣẹ yìí. Ẹ kú ìpalẹ̀mọ́ wèrè o, ọjà wèrè ni o. Allah. Babe, you know I love you so much. I know you love me so much. And I'll do anything for you. I just want to let you know that come rain, come sun, I'll always be here for you. Allah, don't discourage me. Man, discourage me. Don't just come over, Baba. Come here, just come here. Pẹ̀lẹ́ yóò tán dakùn délẹ̀. Díbá fún pẹrẹgẹdẹ tí ń ṣe yèyé ojúmọ́ mọ́. Ojúmọ́ tó mọ́ mi lónìí ojúmọ́ re. Kọ̀nà sí kọ̀nà là. Pẹrẹgẹdẹ ìwọ ni yèyé ojúmọ́ mọ́. Kíkú má mà pa gbogbo àwọn tó ń gbé mi lórí bíi ti gèlè. Bàbá ẹ ṣàánú mi. Ẹ ṣàánú mi. Ìyàwó àfẹ́sọ́nà mi ni mo lò fún. Ẹ jọ̀ọ́ nǹkan kò gbọdọ̀ ṣọmọ yìí, bàbá ẹ ṣàánú mi. Nǹkan kò gbọdọ̀ ṣe. Ẹ̀mẹ́rin ni mo kíra ẹ kú oríire. Sọ̀rọ̀ fún yín ẹ̀mẹ́rin ní kí n máa kíra mi kú oríire. Jókòó. Bàbá. Wò mí ọkọ mi, káraṣọ mọ́dì, káròdì máṣọ, kí ìdíṣà máa ti gbófo ni. Sọ́ọ̀rí ìyàwó rẹ̀ tó sọ pé ọ lò fún ọjọ́ 7 lásán ni mo fún ọ. Ọ bẹ̀rẹ̀ sí ní lówó, ó ti dọlọ́lá, ó ti dẹni abiyì láwùjọ. Ọjọ́ 7 péré lásán ni. Ayọ̀mí wá ń kọ́. Ó wà ó ní máa kí ẹ. Kí ni ṣe ẹ́ tó ń ṣe báyìí? Wo bí wọ́n bá péréte lókù, wọ́n ò tó pé ọ nípò tí wọjà. Nípò tí jájà, ó ti ń bugi jẹ. Ṣé o wá rí bó ṣe ń bugi jẹun? Bẹ́ẹ̀ lówó rẹ̀ ó mọ̀ pọ̀ sí. Bẹ́ẹ̀ lọ́lọ́rọ̀ rẹ̀ ó máa pọ̀ sí. Ẹ wo bàbá, ṣé ibi tọ́rọ̀ dé dúró yìí mi ò ṣe mọ́, mi ò fowó mọ́, mi ò ṣògo owó mọ́ bàbá. Ẹ di owó yín mú, mi ò fẹ́ mọ́ rárá. Ṣé bí mo sọ pé mo fowó tẹ́lẹ̀, mi ò fowó mọ́, ẹ̀yin ẹ̀kọ́ dín nǹkan yín mú. So ẹ gbà mí n ò ṣe mọ́ o lórin tó ń kọ. Ọ ṣe mọ́? Mi ì ṣe mọ́. Ọ ní làákàyè. Ṣé bí wọ́n tọ́ sunkún wá bá mi rè tọ́ ló fẹ́ lówó? Àbí bẹ́ẹ̀ kọ́? Ó mọ̀ pé tí ò bá ti sówó mọ́, Fádèyí ẹ̀gùn ò lè lóró mọ́. Nó mọ bàbá fọ́mọ yahoo tí ò pọ̀wó mọ́. Márúwá tí ó ru katapila ẹ̀ ni. Ẹ́ńjìnì àkọ́kọ́ gbóná ná. Ọmọ ohun tó ń sọ ni.
ṣé bó ṣe fẹ́ gbé ìyá rẹ kúrò ní bọ́s kọta nílé mo bí ẹ tó bí a ní ìsìn wa máa pariwo pé o fẹ́ kọ́lé tó ní swimming pool pẹ̀lú garden ṣé bó ṣe fẹ́ kọ́ rè wò mí. láàrin èmi àti ẹ àti ṣàwó tó kàn kìlọ̀kìlọ̀ ọbẹ̀ lójú ohun tí odó bá ti dé kò tún gbọdọ̀ rọrùn mọ́ ọ́n. ìjọkíjọ tó o bá lanu sọ gbogbo ohun tá a jọ ṣe tó o sọ fún ẹ̀dá alààyè kan mo yọ̀ fún ẹjọ́ náà lọ́ọ́ yàwó. kí ni. èmi ò mọ̀ pé báyìí. ó ṣe ọkùnrin. kí ló ṣe tó lè tó bẹ́ẹ̀ lórí káyé lè dà kọ́ ẹ pé kí wọn náà jẹ́ ọkọ dúró gẹ́gẹ́ bí ọmọkùnrin kó ṣiṣẹ́ gidi kó wá iṣẹ́ kí wọn náà jẹ́ èèyàn ṣáàbí kọ́ lọ ṣògùn owó wọ́n bí ẹ wọ́n sí ògùn owó ló ṣe ayé bàbá tó bẹ̀ tí ò ní dáa olórí búkú bàbá wọn tí ò lè advice yẹ. ìyá kò sí. wípé ìyá kò sí. ọ̀rọ̀ yìí ti kúrò bó ṣe ń sọ ṣùgbọ́n pé nígbà tó ń sọ̀rọ̀ ó sọ wípé wọ́n ní tó ń bá jẹ́wọ́ nǹkan báyìí báyìí ló máa ṣe ó ti sọ báyìí o. lórúkọ Jésù. ó ti sọ báyìí o. lórúkọ Jésù. pọ̀ sí. lẹ́wọ̀. pọ̀ sí. kí ló dé kí ni irú pressure wo là bá fún ẹ tó lè tó bẹ́ẹ̀ tó fi lọ ṣe tó ṣe irú pressure wo là bá fún ẹ ìwọ náà wò òbí wo ló máa lajú ẹ lẹ tó máa rí i pé ọmọ olówó ó wà òkè ó wá ń tẹ̀lé wèrè kiri wèrè tó ti já ọjà ó ń tẹ̀lé kiri ìyẹn làwọn ń ṣe. ẹ ti ẹ̀ wò ọ̀nà òkèlè gbígbó owó ti rọrùn ṣé tó o bá ṣògùn owó ìyẹn ni kó má jẹ́ èèyàn láyé. pọ̀ sí. kí lọmọ yìí ṣe. ọ̀dà. so gbogbo bá a ṣe jókòó síbí nísìn nínú owó ẹ̀jẹ̀ la wà. olówó ó wà òkè ó fẹ́ jẹ̀wẹ̀ ó fẹ́ jẹ̀mú olówó ó wà òkè. lórúkọ Jésù olówó ó wà òkè ó wà òkè lágbára Jésù ó fẹ́ jẹ̀mú. Never turn on like this. Bẹ̀rẹ̀ la máa mọ̀. ẹ kúlé o. tútù báwo. mo wà wọ́n yín kọ́. báwo wá níṣẹ́ tó wà lọ. mi ò ríṣẹ́ o. gbogbo ibi tí mo lọ pátápátá wọ́n ní kò síṣẹ́ fún mi ni. ṣé bí mo ní kájọ lọ ẹ dá mi lóhùn. jọ nítorí Ọlọ́run ìwé ni wọ́n máa kà ń tiẹ̀ o ò ní ṣiṣẹ́ kankan tó máa o ò ní láti ṣiṣẹ́ ọ̀kan ìwé ló máa kà ṣó ti gbọ́ mi. máa jọ oúnjẹ. má fọkàn síṣẹ́ kódà gbà mí mo máa rò ó pé bóyá Ọlọ́run ò tó dáadáa bí àwọn olóyè kò jẹ́gbọ́n. bọ̀dá mi. because you play a motherly role. bọ̀dá mi ì complain fún yín o mi ò complain fún yín o. bá a ṣe bí nǹkan ṣe jẹ́ ní ṣó yẹ kí irú ẹ̀ máa wá ṣe. kí lẹ ti jẹ. my the first born lóde tí mi ò ríṣẹ́ gbogbo ṣe wáyé mò ń dọ́gbọ́n bá ṣe kọ́mẹ́dì kó tó lè mú gàrí ni torí mo pé gàrí yẹn náà ló bu lánàá òun ló mú jẹta òun ló tún bu lédi báyìí. ìgbà tẹ wà òkè ẹ ń ṣe ó dẹ̀ ti rí báyìí náà nìyẹn ẹ jẹ́ kí n ṣe sí májẹ́ fọ́sọ̀ ṣé mi ní ṣe máa ṣe náà. yóò máa gbélé ayé kí wàá rí ikú ni. dídìdì tó yẹ pé o ṣẹ̀ṣẹ̀ ń wẹ̀ láti àárọ̀. mo ń ṣiṣẹ́ ilé ni so mo clean tí mo ṣe everything tán mo ní kí n sáré lọ clean up kí n má rùn pa ẹ́ tó bá dé. ibi táwọn ò tí wọlé sí ẹni fẹ́ kọ́lé kìdẹ́ fẹ́ kọ́lé kìdẹ́ fẹ́ kọ́lé kìdẹ́ fẹ́ kọ́lé kẹ́ wá. kọ tẹ́yọ̀ bá ní mi ní kan lójú máa kọ lẹ́yìn. kí ló dé ta ló ń pè mí ní gbèjègbèjọ. èmi ni mò ń pè ẹ́ láàyè dòdòdòdòdòdò ọwọ́ pa ẹsẹ̀ pa.
sí ipò ńlá. ìbọn tí mo mú ẹ wọlé tó jẹ́ pé mi ni àtọ̀nù ẹ débẹ̀ wọn ò fi lọ̀ mí. nítorí pójú ẹ̀ fọ́ yìí. èmi afọ́jú. ọ̀tọ̀tọ̀tọ̀tọ̀ nítorí Ọlọ́run ṣábà mi kìlọ̀ fún wọn kọ́ máa wá sínú ilé wọn. ìkúlẹ̀ kọ́ ni wà ó ń fi ohun ilẹ̀ fẹ́ mi ó rò pé wọ́n ti lọ èmi ganu sẹ́nà nọ́mbẹ̀ yẹn ni ìwà alábòsí ọmọ yìí ó dúdú tinútinú tẹ̀dọ̀tẹ̀dọ̀. ilẹ̀kùn tó fẹ́ ṣí yẹn afágbára wọ̀ ni. ọ̀run gan afágbára wọ̀ ni. bọ́lá ni o wà á wá lọ lè jíṣẹ́ mi fún Abímbọ́lá wa yìí wà á ní mo sọ wípé bí kò bá ti padà níbi wíwá ọ̀nà kàtàkàtà bó ṣe fẹ́ wọ yàrá tí ò gbọ́ ìdí ẹ̀ Abímbọ́lá máa bá ara ẹ̀ níbi tí kò fẹ́. ibi ẹ̀kú tẹ́yìn fẹ́ ni ẹ fẹ́ kọ̀ ní tipátipá yẹn ṣé bá kọ àdúgbò ọ̀hún rẹ̀ ti máa bára yín. máa ń tẹ́ gbogbo yín rìn ní. kí ni gbogbo jagbajagba yìí ṣé wèrè ń ṣe ìyájayé ni ẹ̀ǹgàrí àti rodo ṣe papọ̀ kí ni abẹ́rẹ́ pé wèrè ní ìyájayé. ó yọ bèrè mi sáré kó wá jẹ́ kó mọ̀ wípé ìyá tí ò gba nọ́ńsẹ̀nsì ìyá tó bá dúró mà bẹ́ẹ̀ dúró. báyìí tó kọ́ lẹ́yìn pé nọ́ńsẹ̀nsì yẹn wá báyìí. nọ́ńsẹ̀nsì èwo ni mo gbé ó wá láti bá ṣe ń bẹ́ẹ̀. bẹ̀rẹ̀ lọ́wọ́ yín ẹ máa fún mi láǹsà kẹ́dẹ̀ bá go straight to the point. okay. kí ló tẹ ṣe lébi ilé ewúrẹ́ báyìí kí ló dé ẹ̀rọ yóò ṣògbó nìyí ni kí ló ṣẹlẹ̀. kìlà imú ẹ̀ tó gbọ́dọ̀ bí òkú ìṣòkòtò yẹn òun ni kìlà ni. yàdáyé tó fẹ́ gbọ́ ó ti sú mi inú ilé yìí ó dẹ̀ máa lọ ni. èmi. bẹ́ẹ̀ ni mo sọ èmi ìdẹ̀ ló máa lọ ó máa kó ònú ilé yìí. èmi á kó ònú ilé yìí. ó máa kó ònú ilé yìí yàdáyé ó ti sú mi. wàá kó ònú ilé ọmọ mi. máa wá lọ. wọ́n dé tí ọmọ mi rà sí abẹ́rí ó rà sí bí. wọ́n ló sin lọ́rọ̀. ó wá sọ fún mi wípé máa kú o. ó máa kúrò ní. ìwọ ló máa jáde nínú ilé yìí fún mi. níbo bẹ́ẹ̀ni. èmi odò ní gbogbo wa mi lọ́sẹ̀ ní ìwé. odò ló gbé wa. àwọn jẹ́ kó mọ̀ pé ìtàrísọ́gbà lọ gbọ́ pé ìtàrísọ́gbà lọ gbà bẹ́ẹ̀ ni. ẹ fẹ́ lọ dé fún mi. ẹ máa tẹ́. ibi tí máa wà ní òní gbé kó lọ fọ gbogbo kó padà. èmi máa lọ bí ejò sí bá fọ. jẹ́ máa dára àmì náà ó máa bọ́ tàmí lẹ́yìn o. máa larúkọ mọ́ mi lórí. ó máa bọ́ tàmí lẹ́yìn. máa fẹ́ kọ́kọ́ ẹ̀ dé bá rẹ kó dé bẹ́ẹ̀ àmì náà ni mò ń jẹ́. torí pé ò ní yà ìyá ẹ̀ ti ṣọ́kú láti kékeré. ojú ẹ̀ ni ṣé kò wà bẹ́tà ṣé kò wà láyé kó máa ṣe bó ṣe ń ṣe yìí. ṣé kò wà bó ṣe ń ṣe yìí. agbọ́ròyìn yẹ. pé kí ni kí lẹ gbọ́ onígbàkúgbọ̀ kí lẹ gbọ́ onígbàkúgbọ̀ ẹ máa wá lọ. agbọ́ròyìn ìyá yín. àbírù ìjà wọ́n ti ṣàlàyé bí ìyá yín ṣe jẹ́ wọ́n tún sọ fún wa bó ṣe pokùnso ẹ̀yin ẹ fẹ́ la. How I wish it was sounding good from those cries. Nobody knows tomorrow. Africa ṣe jẹ́jẹ́. I wish never turned out like this. Ìbẹ̀rẹ̀ la máa mọ̀ ọ́, kò sẹ́ni tó lè mọ̀ òpin. How I wish it was good and sound from those cries. Nobody knows tomorrow. Africa gbélé ayé jẹ́jẹ́. How we undo whatever life throws at us. Àròkàn gbé sí ojúra wa lọ, that's life. How we handle whatever life throws at us. Àròkàn gbé sí ojúra wa lọ,